أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، ومن اهتدى بهداه وسار على نهجه إلى يوم الدين، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Bákan náà ni àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kí ìkẹ́ náà kó máa jẹ́ tàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ títí dórí àwọn ẹni rere ní àpapọ̀. Àbí Ọlọ́run ọba Allah azza wa jal kí ó kẹ́ gbogbo wa ní àpapọ̀, kí ó dẹ̀ ṣe dáadáa fún wa. Ọpọlọ tí a máa fi gbọ́rọ̀ yìí, k'Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó jogún ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. Kí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó wá yọ ìfẹ́ inú kúrò nínú ìgbésí ayé wa. Ìfẹ́ inú tí máa mú ní rí tọ́lọ́run àti tànábì rẹ̀ sallallahu alayhi wa sallam, tí yíò sì máa ṣe nǹkan míì, tí máa mú ní rí ìyà Ọlọ́run ọba báyìí pé ìyà tọ́lọ́run ọba ní yóò máa bẹ fíyàn tó bá ṣerú àwọn ìṣesí báyìí rè, tí a sì máa wò pé after all kí ló wá fẹ́ ṣẹlẹ̀. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí irú ẹ̀ kó ṣẹlẹ̀ sí èmi àti yín. Tún kí ẹ̀yin ọmọ ìyá wa, a kí wa kú alẹ́. Àwọn tá bá ń bẹ lálẹ́, tó bá jẹ́ ọ̀sán làwa wà lọ́dọ̀ tiwa, a kí wa káàsán. Tó bá sì jẹ́ ìrọ̀lẹ́ ni, a kí wa kú ìrọ̀lẹ́. Àwa tó bá jẹ́ pé ìdájí làwa wà báyìí, a tún wá kíra wa náà kú ìdájí. Kí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kí àlàáfíà rẹ̀ àti ìkẹ́ rẹ̀ kí ó máa bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam, àkọ́kọ́rọ̀ ẹ̀yin tẹ́ tí ń bẹ pẹ̀lú wa báyẹn kẹjọ ẹ máa bá wa share prógrámù náà. A rí pé ìshare rẹ̀ ni yóò jẹ́ kó dé gbogbo àwọn ibi tí a fẹ́ kó dé, tí ó dẹ̀ fi ṣe àǹfààní fún àwọn tí a fẹ́ kí ó ṣe fún. Kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ó má dùn ẹ̀yin náà ní ládàá èyí tí ẹ̀yin náà bá ṣe. Ṣé oníṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní la an yahdiya Allahu bika rajulan wahida khayrun laka min humuri ni'am. Kí Ọlọ́run bá kó lù ẹ́ sábàbí dáadáa láti fi èèyàn kan mọ̀nà, ó lóore fún ẹ ju kó fi gbogbo ilé ayé kó fi kọ́rọ̀ jọ lọ, àbí ju kó ní private jet lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan táwa náà rí pé nǹkan yìí ó ṣe kí ni o, ojojú ń gbèsè. So nídìí eléyìí ká jọ kí a bá wa share rẹ̀. Náà eléyìí tí a máa wá fi tẹ̀síwájú lénìí, a rí àkọlé ọ̀rọ̀ yẹn. Bó ṣe yẹ pé kèé sórí bàbá yìí, òun náà ni àdáparọ́ eléyìí tí wọ́n ń pamọ́ Dr. Fadil ní ìlú Ìwó rahimahullahu ta'ala. Ọlọ́run kó bá wa kẹ́ bàbá náà, kó sì bá wa fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà. Ọlọ́run kó bá wa mú wọn dúró lórí dáadáa. Naam, gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ lọ nípa ọ̀rọ̀ tí dókítà sọ nípa tó ní ṣe pẹ̀lú zina ṣíṣe àti tó ní ṣe pẹ̀lú irùngbọ̀n fífá. Dókítà wá ń sọ àwọn ọ̀rọ̀ náà níjọ́ náà lọ́hùn. Àwọn alábòsí ẹ̀dá wọ́n ṣe kí ni o, àwọn tọ́lọ̀ ó bá ṣàánú dáadáa, àwọn gbọ́n tí dókítà ń sọ yé, but àwọn tí wọ́n jẹ́ àwọn alábòsí ẹ̀dá wọn ò ní ṣe kí ni o, wọn ò ní gbọ́ ọ̀rọ̀ yẹn yé, torí pé ìfẹ́ inú ó ti ṣe kí ni o, ó ti jọba ní ẹ̀mí wọn. Kí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó bá wa tọ́ wọn sọ́nà. Then issue ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ẹni yìí gangan fúnra wọn, àwọn náà ní hatred àwọn àfáà, especially tó bá ti gbé súnà dání, wọ́n ní hatred yín ní inú tẹ́lẹ̀. So nídìí eléyìí wọ́n wá bẹ̀rẹ̀ sí ni máa gbé ọ̀rọ̀ yẹn kiri pé ara yín, ẹlòmíì máa ní ara yín, ẹlòmíì máa ní Fájìlù Ìwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó ṣe kíni, tó sọ pé zina, tó ní kéèyàn máa fárùngbọ̀n lágbára ju zina lọ. A dẹ̀ ń fi gbogbo ìgbà náà la fi analyze ọ̀rọ̀ yìí pé no, ohun tẹ́ ń sọ yìí, ohun tí bàbá yìí ń sọ kọ́ yìí o, ọ̀tọ̀ ni tí bàbá yìí ń sọ o, ọ̀tọ̀ ni tẹ́ ń sọ. Ọ̀tọ̀ ni tí bàbá yìí ń sọ, ọ̀tọ̀ ni tẹ́ ń sọ. Irọ́ lẹ̀ ń pa mọ́ bàbá yẹn, bẹ̀rù Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. But
asa àti ń sọ àmọ́ àwọn èèyàn ò ṣe kíni àwọn tí Ọlọ́run bá ní kí wọ́n gbọ́ yé àmọ́ àwọn onífẹ̀ẹ́nú wọ́n sì ń dúró lórí pé no àní wọ́n sọ̀rọ̀ yẹn náà níṣẹ́ so tẹ́ bá kọ̀ tẹ́lẹ̀ níjánu bẹ́ẹ̀ bá ṣe ń gbé wá náà láti mọ̀ ṣe kíni làwa náà ṣe mọ̀ gbìyànjú láti mọ̀ clarify àwọn ìrújú tẹ̀ ń mú wá yẹn àti irọ́ tẹ̀ ń pamọ́ bàbá yìí kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. so mo á tẹ́ bá wọnú àkọlé mo ní àbúrò yìí mọ́ àti lẹ́gbà wọ́n tẹ̀lé lẹ́gbòfà alágbára omi ju lẹ́gbòfà fún wọn báyìí náà ká tẹ̀lé ni. so alhamdulillah Ọlọ́run ní pé wọ́n gbìyànjú tiwọn tó ti ń sìn bọ̀ nǹkan tó kàn dáa jùlọ ni pé ó nídìí káwa náà ká tiẹ̀ farabalẹ̀ dáadáa láti gbọ́ nǹkan tí dókítà sọ káwa wò pé ṣé tí wọ́n ń sọ pé dókítà sọ yìí ṣé wọ́n ń parọ́ mọ́ wọn ni ṣé wọ́n ń ṣàbòsí fún wọn ni àbí déédéé ni àwọn èèyàn ń ṣe fún dókítà pẹ̀lú tí wọ́n sọ pé dókítà ní ká máa ṣe zìnà polóore ju ìhà pé ó ṣe kíni o pé ó fúyẹ́ ju kéèyàn fárun gbọ̀n lọ àbí ká máa ṣe kíni o ká máa fárun gbọ̀n pé ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ̀ lágbára ju kéèyàn máa ṣe zìnà lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó kọ́lọ́mù Allah subhanahu wa ta'ala kí ó fún wa sọ. náà màá wá fẹ́ jẹ́ ká gbé látòrí ọ̀rọ̀ lẹ́gbàá so min hunaka láti bẹ̀yẹn a máa ṣe kíni from there a máa tẹ̀síwájú tá a fi bọ́ sínú ọ̀rọ̀ Abu Rahima náà kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó fún wa ṣe kó sì ṣe ní ìrọ̀rùn fún wa. A kí ẹ̀yin ọmọ ìyá wa lẹ́ẹ̀kan sí àwọn tá a ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó bá wa kí yín ju báwa bá ṣe kí yín lọ kọ́lọ́run bá kó wá bá wa san yín lẹ́san olóore láyé àtijọ́ gbìndé alkiyama. eléyìí tá à ń ṣe fúnra wa yìí náà kọ́lọ́run bá kó jẹ́ kó máa jẹ́ ní tí àwa náà máa rí àǹfààní ń bẹ̀ tí ó sì máa benefit wa ní ayé ń bí àtijọ́ gbìndé alkiyama. Bákan náà kí n tó máa lọ àárín ti project ta ló wà ńlẹ̀ tó wà níwájú wa báyìí a ti ń dọ̀nù báyìí nípa n tá a fẹ́ ṣe gangan lórí ẹ̀ so àwa ń fẹ́ advice lọ́dọ̀ èèyàn ọmọ ìyá wa kí n sáré through advice yẹn kó tó di pé màá mọ lọ òun náà ni pé à ń wo pé project yẹn n tá a fẹ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ látara pé bẹ́ẹ̀ jẹ́ ibi tó jẹ́ large kínní so ó ní bùkátà sáwọn owó tó pọ̀ gan torí pé bíbẹ̀ ẹ ṣe tó yẹn àwọn kan fẹ́ sọ̀rọ̀ lórí báyìí fẹ́ fẹ́ǹsì ẹ̀ àádẹ́sí fún tó wá ṣẹlẹ̀ ń sìn ni pé a fẹ́ ṣe fẹ́ǹsì yẹn pẹ̀lú gbogbo àwọn tá a bá fẹ́ tó structure tó bá máa wà nínú yẹn a fẹ́ ṣe plan foundation rẹ̀ á ṣe gbogbo ẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà so ohun tí wọ́n bá ṣe ń bẹ̀ wọ́n á ṣe torí pé tá a bá lọ dábì kan ṣe tá a bá ti tún fẹ́ ṣe bòmíì wọ́n á tún gbówó lé wa lórí so kó wọ́n máa di pé a máa náwó ẹ̀mẹ́jọ ẹ mọ̀ pé ní Nàìjíríà tá a wà yìí àwa tá a bá sí Nàìjíríà owó foundation yẹn kọ́ lọ ń sànú especially ibi táwa wà ń bí kọ́ lọ kó ṣe gbogbo ẹ̀ rọrùn so alimuhim ìyẹn la ní ká sọ fúnra wa a fẹ́ advice látọ̀dọ̀ yín òun náà ni pé ǹjẹ́ ká à ń wo pé bóyá ká ọkọ̀ tiẹ̀ ṣe ní lọ́ǹchì náà ká ọkọ̀ lọ́ǹchì ẹ̀ so bóyá ká ní program kan tá a máa fi lọ́ǹchì ètò yẹn kó tó di pé a máa wá ṣe kíni a tún máa wá gbà á nìṣó so ó ṣeé ṣe ká àríyàn tí ó ṣe kíni o tó máa gbé owó. Allahul musta'an programu wa tè ní a manage náà ní kọ́lọ́n kó ṣe rọrùn. Allahul musta'an kí Ọlọ́run bá kó ṣàánú wa kó ṣe gbogbo ẹ̀ rọrùn fún wa a máa bá wa manage lẹ́nìí mo ní kódà pé network yẹn ti sá lọ ó tún sáde náà so even advice tí oníkálukú wa tá bá fẹ́ fún wa ká máa bá wa tọ́jú ẹ̀ ọ́ ká máa kọ́mẹ́ǹtì ẹ̀ báyẹn náà bóyá ká ṣe launch ẹ̀ ni àbí ká dẹ̀ máa bá lọ báyẹn náà bọ̀tá nídìí owó tó jẹ́ kíni tó ní kìmí gan tó lágbára díẹ̀ ó lágbára ó gbẹnu tán kọ́lọ́n kó ṣe ń rọrùn ni torí látara then a nídìí bọ́ọ̀wò níbẹ̀ náà so ó ṣeé ṣe káàríyàn tí ó ṣe kíni tí ó ṣèkún lọ́wọ́ yẹn fún wa so a fẹ́ gbé bọ́ọ̀wò síbẹ̀ èyí tí masjid ó máa lò àti ibi tó bá jẹ́ arúgbó ìyẹn ibi tó máa jẹ́ bí àwọn hostels tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àtàwọn teachers tí wọ́n mọ̀ tán lè mọ̀ sùn so a ní táǹkì kan tó máa supply bẹ́ẹ̀ a ní tó máa supply ibi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so but inshallah ta'ala
afẹ́kẹ̀ kan advice wa ṣé ká launch ẹ̀ ní ká nìyẹn ni pé ká níjọ́ kan tá máa ṣe program fún tá máa kọ́kọ́ fi launch ẹ̀ àbí ká dẹ̀ mọ́ so afẹ́ advice lọ́dọ̀ yín kọ́lọ̀ kó ṣe rọrùn fún wa. náà láì ní wá fara wa ní àkókò gùn láì ní gbara wa ní time mo fẹ́ jẹ́ ká sáré lọ gbọ́ bí ọ̀rọ̀ méjì kan tí mo kàn mú wá nínú tí Lẹ́gbàá sọ so tó bá nídìí àlàyé tó a gbìyànjú láti okay jazakumullahu khaira bàbá wa Ọláìtàn wọ́n ní pé àwọn suggest pé ká kọ́kọ́ launch ẹ̀ náà kó tó di pé gbogbo ẹ̀ ó máa lọ so jazakumullahu khair kọ́lọ̀ kó bá wa san ilẹ̀ sàn lórí láyé àtijọ́ gbìndé alkiyama so àti mú yẹn dání báyẹn ọlọ́run dẹ̀ ṣe gbogbo ẹ̀ rọrùn bẹ́ẹ̀ náà insha Allahu ta'ala. Náà so mo fẹ́ jẹ́ ká sáré jọ gbọ́rọ̀ Lẹ́gbàá kó tó di pa àmọ́ lọ bí idhnillahi ta'ala náà bismillah. náà ẹni tó kọ́mẹ́ǹtì sí bí máa tẹ́ni yẹn lóhùn wípé ṣe á lè kọ̀mpíà irùngbọ̀n pẹ̀lú zina. Zina ṣíṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ ju irùngbọ̀n fífà lọ. Ṣé ń gbọ́ mi? Ohun tí Dr. Ford. Náà mo fẹ́ kẹ́ ẹ try láti understand ẹ̀ dáadáa so ẹ̀yin tẹ́ jẹ́ àfà súnà ẹ̀yin tẹ́ jẹ́ àfà ẹ̀yin tọ́lọ́run Ọba Allah subhanahu wa ta'ala tọ́lọ́run kádàrá pé ká máa pèpè sínú dáwà sàlàfíyà sínú ìlànà kí l'Ọlọ́run sọ kí l'Ànábì sọ níbàámu sí kí làwọn ẹni síwájú wa gbọ́yé sí. màá fẹ́ jẹ́ ká mọ̀mọ́ tẹ̀lé lẹ́gọ́fà gbogbo àwọn oníkọ́mẹ́ǹtì àgbákò yẹn o tó ti yẹn sìn torí pé àwọn oníkọ́mẹ́ǹtì ìranu yẹn àtọ́dún wo gangan ni tí Dr. Fadilu tá à ń sọ yìí sìn ẹ mọ̀ ìyá mi ní Islam we are talking about maybe 4 years ago ni o ó ti more than 4 years back báyìí sìn tí wọ́n ti sọ mi ìrọ̀pọ̀rọ̀ 5 years gan ni tá à ń sọ yìí ọ̀rọ̀ tó ti pẹ́ gan ni o torí tí mi ò bá gbàgbé ní 2020 or 2021 òun ni ìkan nínú àwọn onísúfì yẹn nígbà tá à ń fa àwọn ọ̀rọ̀ kan gbà yín ṣù yẹn ń gbóná gan nígbà yẹn náà pariwo wàhábíyà kíní kan yà gbogbo ẹ̀ mọ́ra wọn gbà yẹn táìmù gbà yẹn wọ́n ti sẹ́ndì kílípù yẹn voice ni but wọ́n ṣe kí ni o wọ́n sẹ́ndì ẹ̀ ní clip àwọn convert ẹ̀ sí fídíò so wọ́n àti gbà yẹn wọ́n dẹ̀ ń tẹnumọ́ dì sí. ẹ fún gbogbo àtàwọn òkè àwọn èèyàn kan wá sọ ọ̀rọ̀ yẹn èèyàn tó sọ pé odidi àyà inú Kùránì tó sọ pé Felix Nola ló ń bá wí ńkọ́ wọ́n wá dé padà á fẹ́ máa twist ọ̀rọ̀ yẹn gbogbo àwọn bàbá yẹn wà láyé gbogbo àwọn oníkọ̀ọ́kùkọ̀ yìí wà láyé wọn sọ kankan. èèyàn kan ló sọ pé ẹni tó bá ń ṣe nǹkan oṣù kó máa gbààwẹ̀ pé kò sẹ́ẹ̀rí tó ní kó máa gbààwẹ̀ gbogbo àwọn bàbá yìí wà láyé o àwọn Yorùbá dẹ̀ lágbè wà lọ́jà kórè ọmọ tuntun ọwọ́ ìtumọ̀ rẹ̀ ní pé tẹ bá ti rí èèyàn kan tó wà lọ́jà tó péré ẹ̀ lágbà torí ọmọ tuntun wá ń wọ́ lọ ẹ ti rò pé eléyìí ìṣègèsè pọ́nkàn ya alágbà iṣá ṣàgbà tó tọ́ ni àbí wọ́n yá aláàrò star so ibẹ̀ ẹ̀ ń tà padà máa wò nìyẹn pé ó dàbí wọ́n yá bàbá eléyìí lágbà yìí ni òkè ṣe tiẹ̀ o fahimtum ayọ̀ so ibẹ̀ ìnáwó èèyàn wà tán sọ pé ànábì ò ní mùjíza kankan ànábì ò lọ́lá kankan o wọ́n jáde o àwọn bàbá yẹn ò jáde wọ́n wà láyé o àjọ wà Nàìjíríà ni àwọn náà ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì o kò ń ṣe pé wọ́n sí mbẹ̀ o. Allahul musta'an. Naam. So oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àgbákò àwọn ọ̀rọ̀ yamayama táwọn èèyàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn sọ tí wọ́n sọ nípa Ọlọ́run tán sọ nípa Ànábì sallallahu alayhi wa sallam gbogbo wọn wà láyé o wọn rí nǹkan kan sọ ìyẹn dáa bẹ́ẹ̀. So n tí dókítà ti wá sọ tipẹ́ mọ̀ pé bí kéèyàn mọ àwọn Yorùbá lára àjàlẹ̀ yín wà nígbà táwọn ọmọ ibi tán fẹ́ sá sí mọ́ kódà ẹ̀ rí pé wọ́n wà first day bí wọ́n tún lọ ń gbé ọ̀rọ̀ kí ni o wọ́n lọ ń gbọ́rọ̀ ṣíà àgbà àfa àṣọyẹ ṣíà yẹn ó fọ́ wọn lẹ́nu gan ó ṣe kíní kan gan àwọn aláìmọ̀ kan ṣíà fọ́ mùsùlùmí ó fọ́ alùsùnà lẹ́nu lẹ́yìn dẹ̀ gbẹ́sìn tí ń yé bẹ́ẹ̀ bá gbẹ́sìn yín yé ó dájú pé ní sọ bẹ́ẹ̀ àbẹ́yìn ò máa burú ṣíà nú Islam ni ṣíà máa ń bẹ́nu èèyàn rẹ̀ kò sí wàhálà ẹ̀sà mo bá owó yìí dé ń bọ̀ o tí àwọn mo sọ fún yín pé mo sì ń bọ̀ wá lórí ẹ̀ ẹ̀yin ọmọ ṣíà ẹ̀yin náà kú palẹ̀ mọ́ ẹ̀sà wọn bá ẹ máa get prepared dèmí sọ wá sọ pé àwọn ọmọ ṣíà yẹn wọ́n fọ́ wọn lẹ́nu wọ́n ṣe kinní kan yín tẹ́sí òye yín
ọmọ sí à ń jáde ó dé wọn fẹnu àtẹ ń fi kan sàbí ànábì mọ́ọ̀sì ọ̀pọ̀lọpọ̀ yìí dẹ̀ tún jáde pé ara táwa náà sọ fún wọn náà nìyẹn. ṣògbó yìí wà láyé ẹ̀rí nǹkan kan sọ Jamiu lédè láìpẹ́ olórun mìlà ó ní ànábì ọlọ́run ni àrí kankan náà bàbá yìí kan jáde ò kan wá ṣe rọ́dù fún o wọn dákẹ́ ṣe dáńpẹ̀ ní súnfí sáwọn oníbídíà ṣé bí gbèsè ayé wọn ṣe rí nìyẹn. sòyí ìdá tó yẹ pé bí gbèsè ayé wọn ṣe rí nìyẹn ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ pera yín mùsùlùmí tẹ́ ń tẹ̀lé wọn ṣe rí pé ẹ̀rí yàn tẹ̀lé. torí ìsìláàmù ti wa ò bọ̀rọ̀ ẹ́fà rí báyẹn láíláí. táwọn adáwọn èèyàn tán ń saburú àmọ́rí tán ń ṣe tí ò dáa àdẹ̀ní lè sọ pé táwọn eléyìí ń ṣe yìí ò ìranu ni nítorí pọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa. àwọn ènìyàn wà láyé tí Jamiu sọ pé òjíṣẹ́ Ọlọ́run ni Hindu o àtàwọn oríṣiríṣi àwọn nǹkan tó bóun ṣàtẹ́sẹ́ fẹnu jáwáyà káàkiri lórí ọ̀rọ̀ ẹ̀sìn. gbogbo wọn wà láyé o wọ́n máa láwọn ń sàṣàlátù. wọlé ọlá wọ́n fẹ́ bá Muhammad wọlé ọlá sallallahu alaihi wasallam Jamiu dẹ̀ wọ́n gbà Muhammad mi ò ṣe kíní kan fún Muhammadu ó dẹ̀ sọ Muhammadu dẹ́gbẹ́ rẹ̀ ẹ̀bẹ́ rí nǹkan báyìí ànábì tiwa nìyẹn o. wọ́n keep quiet kò sọ̀rọ̀. àwọn àròjọ ohun tí Dr. Sharaf Dr. Fadilu ti sọ tipẹ́ kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. sọ àlùmọ́ìmù nípa àwọn ẹlẹ́gbàá wa tẹ̀lé lẹ́gọ̀ọ́fà tí àwọn oníbídíà ń jù wá yẹn wọ́n ní Dr. Fadilu pé ké ìkànnù yín kìnnìkan ò dẹ̀ ní ṣe kìnnìkan tẹ́ ẹ̀ bá jáde kẹ́ wá sọ̀rọ̀ lórí ẹ̀ nǹkan láwọn tá a ti ń sọ̀rọ̀ lórí ẹ̀ ti pẹ́ láì ti pẹ́ kò wú betí. ok ńgbà tí àbáyé wá sọ̀rọ̀ yìí àwọn lẹ́gbàá náà wá jáde so nínú ẹ̀ ń ló bí n tí lẹ́gbàá sọ yìí nípa pé kí ni o ìjìyà pé ẹ̀ṣẹ̀ tí ń bẹ fún zìnà ó ju ẹ̀ṣẹ̀ tí ń bẹ fún irùngbọ̀n lọ kò sí tàbí ṣùgbọ́n bí yẹn náà. nínú fẹ́ tà láti sọ a máa ṣàlàyé rẹ̀. ẹ máa gbọ́ o àwọn ojú ọ̀rọ̀ ọ̀lẹ̀ ló dín ní àwọn máa bírèkì ẹ̀ fún yín. ẹ máa gbọ́ bó ti ẹ̀ pé àkọ́kọ́ náà bọ̀ inshallah máa clarify ọ̀rọ̀ yẹn dáadáa èèyàn ọmọ ìyá mi nínú Islam máa clarify rẹ̀ ẹ jẹ́ ká kọ́ gbọ́rọ̀ lẹ́gbàá méjèèjì tán náà kí n wá sáré gbé ọ̀rọ̀ Dr. Fadilu yẹn gangan ọ̀rọ̀ tí wọ́n sọ ń gbà yẹn máa tuntun gbé wá fún yín kẹ́ ẹ tún gbọ́ lé ní inshallah máa gbé wá njọ́ tẹ́lómi náà bá ti tún gbé rán tó bá tún ti wú ọ̀rọ̀ yẹn jáde àá náà máa tún gbé wá fún yín. ṣe rí ẹ lè ṣàbòsí náà. ṣìnà ṣíṣe. ẹ máa gbọ́ o. Ọlọ́run dìídì mẹ́ṣọ̀ rẹ̀ náà lókùnrin àánú. ok clearly. bẹ́ẹ̀ni. la taqrabu zina. innahu kana fahishatan wa sa'a sabila. ṣó tẹ̀sí. Ọlọ́run ní la taqrabu zina ẹ má fi mọ́ ṣìnà. Do not move towards fornication. Don't move towards it. ó clear àbí so níbẹ̀ yẹn lẹ́gbàá sọ ọ̀rọ̀ kan wọ́n ní bódẹ̀ ṣe rí náà ni ẹ pé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ó mention zina ṣíṣe nínú al-Qur'an al-Karim fine bọ́ Ọlọ́run Ọba ó mention irùngbọ̀n bóyá ká fi irùngbọ̀n lẹ́nu al-Qur'an al-Karim bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ bọ́ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ti mention kankan tó gáìdì wa lọ síbẹ̀ tó díẹ̀ jẹ́ pé tí mùsùlùmí bá ilé negnẹ́tì nǹkan yẹn tó bá negnẹ́tì nǹkan yẹn àti máa rí pé lè yé èso ọmọlẹ́yìn ànábì rere sallallahu alayhi wa sallam kí ni tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala sọ ọlọ́run ní kúl ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam kúl ó yá máa sọ fún ọmọlẹ́yìn ẹ pé in kuntum tuhibbuna Allaha tó bá yẹ pé lóòótọ́ òun lẹ nífẹ̀ẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fattabi'uni ẹ tẹ̀lé mi ànábì sallallahu alayhi wa sallam. Oda faish fattabi'uni tó bá yẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọlọ́run ní ti tòótọ́ o tí èsì pé kàn fi orí ahọ́n sọ o káwá lànàbí sọ̀rọ̀ kẹ́ máa sọ pé àrínú kúránì ẹ̀yin èsè èèyàn retí ẹ̀ ṣe mùsùlùmí gidi ẹ̀ gbádùn nú islam tẹ́lẹ̀ wà. tẹ́ ẹ bá gbádùn ni ànábì ò ní sọ̀rọ̀ kẹ́ máa kó ọ̀rọ̀ ànábì dànù àbí kẹ́ máa sọ pé kìí sọ̀rọ̀ yàn ó lè fà ok ànábì ní ó pa yín láti ẹ ṣe báyìí. tó ti yé àwa rẹ̀ rí páwọn sàábì àwọn ọmọ fárùn gbọ́n tí wọ́n jágbọ̀n tí wọ́n máa dán koro báyìí rẹ́rí nǹkan báyìí bíi títí ọlọ́dà ààrẹ rí ẹ ó clear àbí àyíwá
Ànábì sallallahu alayhi wa sallam tó command wa yẹn òun gan fi irùngbọ̀n lẹ̀ inú ẹ̀rí Jamil Ọlọ́run wá ní pé máa sọ fún wa pé tó bá yẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ máa tẹ̀lé mi yuhibbukumullah yóò fa sábàbí tí Ọlọ́run bá náà fi ṣe kíni o tí ó fi nífẹ̀ẹ́ yín lẹ́yìn wọn àgbà kìí ṣe pé yóò tún wá nífẹ̀ẹ́ yín nìkan o wa yaghfir lakum dhunubakum Ọlọ́run bó tún wá ṣe kíni o yóò tún wá ṣàmójúkú ẹ̀ṣẹ̀ yín kódà yóò tún kẹ́ yín pẹ̀lú sallallahu alayhi wa sallam Ànábì yẹn náà wá rèé o òun náà làwọn èèyàn máa sọ pé Ànábì ò tó bẹ́ẹ̀ kó sá inna lillahi wa inna ilayhi raji'un lẹ́nu ẹ àgọ̀ ọmọ bóyá àgọ̀ ọmọ àbágọ̀ bàbá ni ìwọ́n sọ pé Ànábì ò tó bẹ́ẹ̀ alógọ̀ Ànábì ò tó bẹ́ẹ̀ só yẹ kó máa sọdún statement jákujáku yẹn bọ̀ wọn àbọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ fún yín ká sọ pé bàbá lágbájá ò tó bẹ́ẹ̀ nínú bàbá tẹ́ mọ̀ dáadáa ẹ̀yin tẹ́yìn bá gbà bàbá Kàmálì ń sìn gbà bàbá ìkànnù bàbá wa ni nínú àti wọ́n jáwọn àfa àgbà tá nínú Islam kí ẹ̀ka wọn ni bàbá Kàmálì kò tó bẹ́ẹ̀ ká ṣe kíní kan gbogbo yín ẹ máa bẹ́ẹ̀ lè kó gbogbo ara yín sínú ara yín kẹ́ wá di bóyá kẹ́ ga ju sánmọ̀ lọ àbí kí ẹ̀ka wá sọ pé bàbá Ádámù ò tó bẹ́ẹ̀ kó sọ báyìí kéèyàn sọ bí mo yẹ sọ yẹn gangan kéèyàn sọ ọrú kẹ́límọ̀ yẹn jáde wal-iyadhu billah ẹ̀rí páwọn èèyàn wọ́n á fẹ́ lè ṣe kí ni wọ́n máa fẹ́ lè sọ́ra wọn di kìnìún kí wọ́n dẹ̀ wá gbé ẹni yẹn mi lóye wal-iyadhu billah bọ̀ èèyàn wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n dẹ̀ sọ pé Ànábì ẹlòmíì lè ní Muhammadu nù wọn gan pé Muhammadu ò tó bẹ́ẹ̀ kó dá iṣẹ́ kan jẹ́ lọ́wọ́ rẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un síta Ànábì bá wá sọ̀rọ̀ fún yín tẹ́yìn ò bá gọ̀ tẹ́ dìdìrìn tẹ́ bomi ákò tá Ànábì bá wá sọ̀rọ̀ fún yín ẹ wá rí ọ̀rọ̀ yẹn nínú Kùránì sí ẹ̀ ń túmọ̀ sí pé Ànábì ò mọ tí ń sọ ni àbí ẹ̀ ń túmọ̀ sí pé Ànábì ń parọ́ fún wa ni àbí ẹ̀ ń túmọ̀ sí pé Ànábì ò gbọ́ Kùránì yé ni àbí ẹ̀ tí wọ́n túmọ̀ sí pé àwọn èèyàn náà parọ́ pé Ànábì sọ bẹ́ẹ̀ tó bá ilé gbà pé àwọn èèyàn parọ́ pé Ànábì sọ bẹ́ẹ̀ wáyé tó bìlífù Kùránì àbí ọwọ́ Ànábì ló ti gbà ni. so ti yẹn sì so even ọ̀rọ̀ àgọ́ ni kí àwọn ní Muhammad go tó bẹ́ẹ̀ kó ṣe kíní kan lọ́wọ́ rẹ̀ àìrọ̀ o ọ̀rọ̀ àgọ́ nìyẹn o ń bá Ànábì sọ̀rọ̀ gẹ́gẹ́ bí o ṣe ń bá bó ṣe lè tó ọ̀rọ̀ tó lè bá bàbá ẹ̀ gan sọ kó sọ pé bàbá ẹ̀ ò tó bẹ́ẹ̀ ò ní wọ́gàn ò lè sọ bẹ́ẹ̀ ibùdó kí bàbá ẹ̀ má sí ń bẹ̀ gan ò lè sọ tọ́kílẹ̀sì ká sọ pé bàbá ẹ̀ tún wà ń bẹ̀ ẹ máa fẹnu àtẹ́ ẹnu àbùkù wọn máa fi ròyìn Ànábì ẹ̀yin amúnibúni yìí ẹ máa sọ pé nífẹ̀ẹ́ Ànábì tó bá yẹ láwọn alùsùnà yẹn ò nífẹ̀ẹ́ Ànábì ṣebí gbogbo yín rí ẹ rí bí Jamiu ṣe ń fẹnu sátà Ànábì sẹ́yìn báyìí lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ kò sí kankan nu yín tó jáde náà kí Jamiu tó bẹ̀rẹ̀ rẹ̀ jẹ́ mọ̀ pé Mr. Copy and Paste òun ló ti kọ́kọ́ sí yàmàyàmá gbà yẹn ṣe àkókò sí tóun náà tí ì sọ tán lórí Ànábì sallallahu alaihi wasallam ẹ máa hype Ànábì kọjá yìí ẹ má ṣe kíní bẹ́ẹ̀ ni Ànábì yẹn máa ń yìn ó kọjá yìí ó bọ́ ó bọ̀rọ̀ sọ pé tá a rẹ̀ rí ó wá ń gbàdánù òkè ẹ̀rí wo ló fẹ́ fi kọ̀ndẹ́mù ẹ pé nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ tẹ bá sọ pé kíní kan ń bolo wà nù Kùránì alọ́gọ̀ wọ́n ń béèrè ibi tó wà nù Kùránì tìbí wọ́n wo bàbá àti tiẹ̀ ló lọ gba Kùránì yẹn lọ́wọ́ Ànábì ó rà Ànábì gangan báyìí tí wọ́n ṣe ń béèrè lọ́wọ́ tèmi pé ṣe ń tá Ànábì sọ wà nù Kùránì ó mọ tó ń ṣe náà ó gbọ́ sílámù yìí kọ́lọ́mù bàlá subhanahu wa ta'ala kó bá wa ṣàánú yín so gbogbo ẹ̀yin dẹ́ẹ̀dẹ́ láwọn onísúfì yẹn tẹ́ ti rí pé àwọn òun àwọ̀ after Islam o most àtàwọn jẹ́ àwọn àfọ onísúfì yẹn táwọn wọ after ni pé wọ́n fẹ́ kó jọjọ kẹ́yìn kan wà lábẹ́ wọn kí wọ́n máa mú yín bí ẹrú ń táwọn after nìyẹn kì í sọ̀rọ̀ Islam táwọn sọ pé alùsùnà nífẹ̀ẹ́ Ànábì irọ́ náà pa fún yín ẹni a máa ṣe mọ́lídì nàbí mọ́ torí pé mọ́lídì kówó bì ní kì í ṣe mọ́lídì nàbí yù táwọn ní oní kámọ̀ sí láìlátù nǹkan láìlátù kówó mi ní owó náà fẹ́ fi gbà kí mo sọ fún ẹ owó náà fẹ́ fi gbà táwọn sọ pé kò dáa èèwọ̀ ni ká máa tẹ yẹ̀pẹ̀ ó fẹ́ máa kílẹ̀mù ìmọ̀ kọ̀ọ̀kan ni táwọn ní irọ́ ni wọ́n á máa lọ bá wà àdìsí tó jẹ́ pọ́tọ̀ ní ti ń sọ wá ní ń sọ òkè tí wọ́n bá wá gbé ìwọ ọmọ ìyá mi tí wọ́n tún wá jáde bóyá kọ́pọ̀lọ́ tiẹ̀ pé tí wọ́n náà tún wá ronú ni wọ́n á sọ pé irọ́ náà ń pa
ànábì ló ní káwọn ànábì gan ó sáksọ̀ rẹ̀ pé ká máa tẹ yẹ̀pẹ̀ dákun tí wò bá gọ̀ tó bá yẹ pé lóòótọ́ là ànábì ni a máa tẹ yẹ̀pẹ̀ wáyé tá ànábì gan ò tẹ́ fún rẹ̀ òkè ànábì ò wá tẹ kí ló dé táàrí kan náà sàhábà ìkànnà èbí kan lànábì sọ fún pé tó bá yẹ pé nǹkan yẹn tó bá tẹ bá mọ̀ bí ànábì yẹn ṣe ń wò bó ṣe sọ̀rọ̀ yẹ̀pẹ̀ yẹn ó yá ẹ̀yin náà ṣe èyí ó yá ẹ wá bẹ̀rẹ̀ wá tí kanú sàábí náà ànábì bá sọ̀rọ̀ yẹn gangan sallallahu alaihi wasallam tó ṣe kí ni ẹ mẹ́rin èèyàn kan wá tó tẹ yẹ̀pẹ̀ kò sí àwọn àwọn nù àfẹ́sìn ó dá mi lójú pé àwọn èèyàn àmọ́ ń dánsì àwọn ògbẹ́sìn yìí àbí ẹ̀yin lẹ́sẹ̀ fẹ́ mọ́ sọ fún wa ń sìn àwọn alànẹ́bì sọ pé ànẹ́bì kánú ànẹ́bì ọlọ́ọ̀ba yẹ̀kútù àbí aláàlú stan wọ́n mọ̀ ìyá mi inú ìsìlámù lo bírèèni ẹ̀ dáadáa wọ́n já àwọn oníṣúfì kan máa fi ẹ́ ṣe kinní káàkiri tó ti yé ń sìn lo bírèèni ẹ̀ mọ́dẹ̀ jẹ́ kẹ́nìbọ̀dì alẹ̀ mẹ́ kò sí èèyàn kan tó lè fèèyàn kankan ṣe kankan ìtọ́lọ́run ọba bá fẹ́ ṣe kí ni tó bá fẹ́ ṣe fún yàn ló máa ṣe ìtọ́ ọlọ́run bá bá ti ló máa jẹ́ tiẹ̀ ló máa jẹ́ tiẹ̀ àsìkò tọ́lọ́run bá bá ló ní kálukú máa kú lórílẹ̀ ló máa kú èèyàn kankan ò lè mú yàn kankan kú òun bẹ́ẹ̀ tásìkò bá tó tọ́lọ́run bá lo nǹkan kan sábà bí kéèsì ọ̀tọ̀ nìyẹn bọ̀ ìyẹn gangan kọ́ ẹnìyẹn kọ́ ló ṣe kí ni o ló ní kápá nǹkan yẹn so ìran ẹ fírí ara yín súnà wá fírí àwọn èèyàn ni ìlànà ànábì sallallahu alaihi wasallam ó wá bó ṣe fírí àwọn kèfèrí ìjọ náà lọ ńgbà tá ànábì gan wà láyé nìyẹn bó ṣe máa fírí gbogbo wa àwa tá bá ti lọ kó sí tí ò yẹ ká kó sí bó ṣe máa fírí wa nìyẹn hatta al-qiyama títí dijọ́ gbèdé al-qiyama. so ìlànà ẹ̀wọ̀n ẹ̀yà mínú islam ẹ má jẹ́ ká máa tẹ̀lé lẹ́gùn fún àwọn oníbídíà àmọ́ o ńbo la ti lọ náà ni pé àìmọye àwọn aburú tán ṣe lẹ́gbẹ̀ẹ́ wọn rẹpẹtẹ ẹlòmíì lè lóun jòkó báyìí pé bóun ṣe wà yìí òun kàn rí màláìkà ni màláìkà wá bu ọbẹ̀ ó wá gbé túwó àti gbẹ̀gìrì ó tún wá fi ọbẹ̀ lásì lórí ó wá lè sọ pé ìtàn ràkúnmí kan tí wọ́n ti dín wọ́n wá róòsì ẹ̀ pé òun náà ṣe kí ni wọ́n róòsì ẹ̀ náà wá gbé sórí túwó yẹn fóun pé ràkúnmí yẹn tún wá kúnlẹ̀ báyìí ló tún wá fi gbé túwó dání pé ó yá máa jẹ pé kìíní kan látọ̀dọ̀ ànábì ni sallallahu alaihi wasallam kò sí wọn lè mú fún yín báyìí ẹ̀dẹ̀ máa gbà ẹ̀dẹ̀ máa jẹ́ ìbò nìkan sọ ń jẹ́wọ́ pé sọ̀látùlì fàtí àti jáwárátùlì kàmẹ́lẹ̀ àbí kìíní kan ogun mi tiẹ̀ mọ́ bó sàtẹ̀ sí pé ó ní Ahmada Tijani ló gbà direct báyìí face to face lọ́dọ̀ ànábì ni sallallahu alaihi wasallam ó wá ní wọ́n tó bá ní tírà rẹ̀ wá bá òun ó ní Sàláfì má wá o ẹ mọ̀ gbọ́rọ̀ ó ti máa ní a mọ̀ wá sóòfẹ́ káwa gbọ́rọ̀ ẹ̀sìn yé ni alábòsí kí Sàláfì má wá àgbà tó ti mọ̀ gbọ́rọ̀ ló ń pa ó ti mọ̀ pé kò sí tí o bá tiẹ̀ fi rú àwọn oníṣubí ẹgbẹ́ yín lójú abadan èèyàn tí ò kéwú rárá nu Sàláfì gan yóò mọ̀ pé bàbá eléyìí tẹ̀ ń ka iṣẹ́ lóòótọ́ mi ò lè ká o àmọ́rọ́ ló wà ń bẹ̀ kò kéwú rárá bọ̀ yóò mọ̀ pé irọ́ lẹ̀ ń pa yìí. ṣé Ahmada Tijani máa nẹ́bìrì ní bó ló ṣe á sọ fún wa pé òun rí òun gba kinní kan lọ́wọ́ rẹ̀ so ẹ̀ mọ̀ ìyá mi ní Islam ẹja máa gbọ́rọ̀ lẹ́gbàá lọ so bí tí mo ti lọ náà ni pé ẹ mọ̀jà máa tẹ̀lé lẹ́gò fún oníbídíà tèmi nìyẹn tá bá bọ́ tàtà wá ń ṣe yámayàmá bóyá tá bá fẹ́ ṣe rọ́dù fún wọn lórí yámayàmá ẹ̀ àmọ́ pa ń ṣe rọ́dù bọ̀ wá jáde ẹ̀yẹ máa sọ̀rọ̀ lórí kinní kan wẹ́ kò sí aburú ń bẹ̀ náà tába ti lẹ́rìí tó tangible táwa náà lè fi ṣe kíni tá a lè fi fọ́ wọn lẹ́nu lórí yánmayàmá tá ń ṣe kíni tí wọ́n ṣe yẹ kọ́lọ̀ kó sànù wa. ṣùgbọ́n irùngbọ̀n fífá Ànábì sọ pé ẹ dá irùngbọ̀n sí ẹ fá ti mú ẹ fi irùngbọ̀n lẹ̀ Ànábì sọ bẹ́ẹ̀ náà ní. bẹ́ẹ̀ ló bá lọ fa ó kọ̀ sọ́rọ̀ Ànábì lẹ́nu ni ẹni ṣe ṣìnà ó kọ̀ sọ́rọ̀ lẹ́nu ẹni fárúgbọ̀n kò sí Ànábì lẹ́nu ẹgbọ́n mi ọlọ́run ju Ànábì lọ́wọ́ láwọn yìí sallallahu alaihi wasallam Àkùránì sọ̀rọ̀ sí àti sọ̀rọ̀ ọlọ́gbọ̀n so Àkùránì sì ju àti lọ bẹ́ẹ̀ni ẹni kò sọ̀rọ̀ lẹ́nu yàtọ̀ sẹ́ni kò sí Ànábì lẹ́nu. correction láàrin yẹn lẹ́gbàá ẹja correct àárín yẹn dáadáa o èèyàn tó bá kọ̀rọ̀ sọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala lẹ́nu bí èèyàn bá kọ̀rọ̀ sọ́yà Ànábì lẹ́nu kò yàtọ̀ o yàtọ̀ báwo ló ti fẹ́ yàtọ̀ lẹ́gbàá èèyàn tó kọ̀rọ̀ sí Ànábì lẹ́nu Ọlọ́run ló kọ̀rọ̀ sí lẹ́nu náà ẹ̀gbọ́n tọ́lọ̀ sọ ni
kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni tó bá yẹ pé nífẹ̀ẹ́ Ọlọ́run tó tọ́ fattabi'uni ẹ máa tẹ̀lé mi. So tí ànábì bá ní ká lọ báyìí wá lò lọ so wá nífẹ̀ẹ́ Ọlọ́run. Tí a bá ti lè kọ̀rọ̀ sí ànábì lẹ́nu automatically Ọlọ́run ló kọ̀rọ̀ sí lẹ́nu náà. Ọlọ́run ní pé la yantiqu anil hawa ànábì ò kí ń sọ̀rọ̀ ìfẹ́ ẹnu in huwa illa wahyun yuha wáyí ni látọ̀dọ̀ ọlọ́ọ̀ba tá ànábì bá kọ̀ máa di wá pé ẹ ṣe nǹkan báyìí. A sì rí pé gbogbo wọn mùsùlùmí tá jẹ́ ní ire pátá ló ń ṣe bí gbogbo wọn ṣe náà nìyẹn. Òkè àwa kan wá dé nsìn a máa sọ pé irọ́ o lẹ́gbàá o lóòótọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tó ń bẹ ń bi kéèyàn ṣe zìnà ó ní agbára o ó ṣe kí ni ó ní agbára a tún sọ pé ó ní agbára ju kéèyàn fárun gbọ̀ngàn lọ bọ̀ kéèyàn fárun gbọ̀n náà lópin ìgbà tó jẹ́ pé nínú àṣẹ ànábì ni sallallahu alayhi wa sallama tó pa wá ẹ̀ṣẹ̀ ńlá lọ ẹ̀ṣẹ̀ tó burú lòun náà o téèyàn náà bọ̀rọ̀ ṣe kí ni téèyàn bọ̀rọ̀ jìnnà sí dẹ́nu nǹkan míì gàdá ànábì sọ sallallahu alayhi wa sallam tó lè jẹ́ṣẹ̀ ńlá wà. tó ti yẹn sìn bọ̀ ebi tẹ́mi kàn fẹ́ yàn náà ni pé téèyàn bá kọ̀rọ̀ sáà nẹ́bì lẹ́nu automatically Ọlọ́run ló ń ṣe kíni ló ń kọ̀rọ̀ sí lẹ́nu o bóyá nù àdìsí láti rí àbínú Kùránì yẹn ò tiẹ̀ kàn wá ànábì ní ẹ̀yin mùsùlùmí ẹ̀ bọ̀rọ̀ má ṣe báyìí òun wá lòun ò ní ṣe Ọlọ́run ló ń kọ̀rọ̀ sí lẹ́nu o ó clear àbí so definitely ajẹ́pẹ́ nìyẹn ò ṣe kíni kò nífẹ̀ẹ́ Ọlọ́run nìyẹn ló fà á tí ò fi tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam Ọlọ́run sì ti ní kí ẹ sọ̀rọ̀ fẹ́nu bí ẹ ṣe pé wà yí látọ̀dọ̀ ohun Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni. Ó clear àbí so even tá ànábì bá sọ̀rọ̀ fún wa tó bá pa wá láṣẹ pé ẹ ṣe báyìí kódà ká má rí nínú Kùránì so á ṣe kí ni o a máa tẹ̀lé ọ̀rọ̀ ànábì yẹn sallallahu alayhi wa sallam lẹ́gbàá kẹ́ tó wá wo aburú ńláńlá tẹ́ fi mọ̀ pé èèyàn bọ̀rọ̀ sọ pé kéèyàn kọ̀rọ̀ sáà ànábì lẹ́nu kò kíní kan kò tó kéèyàn kọ̀rọ̀ sọ́lọ̀ ọba lẹ́nu aburú ni o ẹ máa gbọ́n tó náà ọba Allah subhanahu wa ta'ala sọ ọlọ́ni yá ayyuhal ladhina amanu nínú suratul hujurat ọlọ́ni yá ayyuhal ladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabiy ọlọ́ni mo pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ bọ́rọ̀ máa gbé ohùn yín sókè kọjá ohùn ànábì wàhálà dé pé ànábì sọ̀rọ̀ ìwọ́n pariwo wájú rẹ̀ tí ẹ bá ẹ wulẹ̀ tí sọ pé ànábì gbẹnu ẹ sọ́hun o ṣe wọ́n pé èèyàn kọ àṣẹ ànábì ó sọ fún pé gbẹnu ẹ sọ́hun nìyẹn ókè tí sọ bẹ́ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un pé ànábì sọ̀rọ̀ ìwọ náà sọ lé lásán o kọ́kọ́ dáná wájú Ọlọ́run ni wala tajharu lahu bil qawli ẹ mọ̀ jágbe mọ́ tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ pariwo mọ́ tẹ́ bá ń sọ̀rọ̀ o ẹ mọ̀ rẹ̀ wùn yín lẹ̀ ni o Ọlọ́run ní kajahri ba'dikum li ba'd gẹ́gẹ́ bẹ́yìn ara yín ṣe máa jọ ń pariwo mọ́ra yín tẹ́ bá jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí jọ máa ń ṣe yàmàyàmá wájú ara yín ẹ má ṣe yàmàyàmá wájú ànábì mi o torí kíni Ọlọ́run ní an tahbata a'malukum wa antum la tash'urun kílé ayé yín kọ́run yín má dàrú mo gbé lọ báwọn Ọlọ́run ní kí àwọn ṣẹ́ yín má lọ bàjẹ́ tẹ́yìn gan òdẹ nímọ̀ ẹ̀ lè máa rò bẹ́ẹ̀ ní Islam Jamiu sọ ni pé ọ̀rọ̀ ẹ wọ́n gbélé tó kàn jáde tó wá ṣe fígbà tó ló túbà yẹn ó ní ọ̀nà wájú Ọlọ́run o kódà ó tún tẹ̀ láti tún máa sọ àwọn ọ̀rọ̀ kan tó tún bọ̀ tírẹ̀tì àwọn yín tó ti sọ tí ò dáa tẹ́lẹ̀ pé èmi mo nífi ni mo láìkì ànábì ju sọlọ èmi mo láìkì Muhammad náà ni bó ṣe máa pè Muhammadu ìfàlẹ̀ ẹ̀yà àdùbìlá ànábì náà nìyẹn ẹ̀bẹ́ rí nǹkan bẹ́ẹ̀ lèwọ́ tí wọ́n pe ànábì tí wá sallallahu alaihi wasallam Muhammadu ìyẹn ṣe tó ń jẹ́ àwa mùsùlùmí náà Muhammadu báwo irú yàmàyàmà òṣìwò nìyẹn irú ọ̀rọ̀ irú ẹnu yàmàyàmà wo nìyẹn kí ni a máa pe ànábì tí wá sallallahu alaihi wasallam Muhammadu tí Muhammadu bá sọ pé kinní kan tí Muhammadu bá ṣe kinní kan Muhammadu wá dẹgbẹ́ bàbá tiwa àbẹ́ẹ̀ rí nǹkan báyìí ọgbọ́n tọ́lọ́run sọ pé àǹtá bàtọ̀ a'malukum wa antum la tash'urun kí ló fà á tíṣẹ́ yóò ṣe bàjẹ́ tẹ̀ nímọ̀ la tarfa'u aswatakum fawqa sawti an-nabiy
ẹ bọ́rọ̀ bá gbé ohun yín kọ lékè ohun ànábì ọlọ́run tó wá ní wala tajharu lahu bil qawli ẹ má máa pariwo mọ́ ànábì ẹ má máa gbó mọ́ ànábì gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa pariwo gbó mọ́ra yín ọlọ́run ní kajahri ba'dikum li ba'd kí ni tí ó wá ṣẹlẹ̀ ọlọ́run ní an tahbata a'malukum wa antum la tash'urun ìjẹ́ yóò kàn bàjẹ́ òun ni mo ṣe wá ní ayé yóò bàjẹ́ ọ̀run yóò bàjẹ́ ẹ̀dẹ̀ nímọ̀ wal-'iyadhu billah sallallahu alayhi wa sallam anábì ni wà nù nínú àwọn eléyìí wá sọ dígbà sáwọ́ǹsì tó lẹ́gbàá lóòótọ́ kéèyàn kọ àṣẹ ọlọ́ọ̀ba ó ní agbára o bọ̀ bẹ́ẹ̀ náà ni kéèyàn kọ àṣẹ ànábì náà sallallahu alayhi wa sallam bó náà ṣe ní agbára nìyẹn tá ànábì bá pa wá láṣẹ téèyàn bá kọ àyàfi eléyìí tá a bá rí pàṣẹ tá ànábì no ẹ má jà mọ tẹ̀lé lẹ́gbọ̀n fún oníbídìí àwọn náà gbádùn ṣèbáwọn èèyàn náà ṣe yàn mọ̀yàmọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ̀ kí náà rí sọ ẹ má jẹ́ ká mọ tẹ̀lé lẹ́gbọ̀n fún àwọn ká má wò pa fẹ́ dírẹ́sì ọ̀rọ̀ níwájú wọn kí wọ́n bá lè rí wa bí èèyàn rẹ̀ irọ́ o kí à ń kọ àṣẹ ànábì sallallahu alaihi wasallam tó lágbára ni o ńlọlọ́run sọ yẹn iṣẹ́ yá ká bàjẹ́ ayé yá bàjẹ́ ọ̀run yìí máa dàrú ẹ̀ ní rí nǹkan kan gbà wájú ọlọ́ọ̀bá ẹ̀ dẹ̀rù pẹ̀ ṣe kankan ọlọ́ọ̀ ni wàá tún látẹ̀ṣẹ̀ ọ̀run ẹ̀ ní fíìl tẹ́ ayé yìí ju bàjẹ́ ẹ̀ kẹ́rù pẹ̀ ti wà lórí Islam náà ni abẹ́rẹ́ kan báyìí kọ́lọ́mọ Allah subhanahu wa ta'ala kó dá gbogbo mọ́ sọ̀rọ̀ èmi àti yín bẹ́ẹ̀ yan ọmọ ìyá wa o tó wá ní láti fura dáadáa ká dẹ̀ wà very very careful lórí àwọn nǹkan tá a bá máa ṣe kíni tá a bá máa ṣe especially ẹ̀yin oníbídíà yẹn tẹ̀ wà ńlẹ̀ Yorùbá ń bí àìgbọ́n tí ń dà yín láàmú ni pé ẹ máa ń wò pé a fẹ́ takùn sàlàfíà ẹ dẹ̀ máa ọtún ẹlòmíì ò tún wá sọ pé ẹ ti máa sọ pé ànábì sọrú ọ̀rọ̀ báyìí kò eléyìí ò bá làákà ẹ̀mú náà ok tí wọ́n bá gbọ́n dáadáa ẹlòmíì nú àgbàlagbà wọn náà wọ́n ṣe bẹ́ẹ̀ o tí wọ́n bá gbọ́n dáadáa tí wọ́n tún jẹ́ pé lóòótọ́ ìbẹ̀rù Ọlọ́run bẹ lára tiẹ̀ ìwọ ni wọ́n gbẹ́sìn Ọlọ́run ọba yé dáadáa ó yẹ kí làákà yẹn pè é padà pé ẹ tiẹ̀ wá dúró náà o ọ̀rọ̀ táwọn kìíní yìí sọ yìí lóòótọ́ kò bá làákà ìmú lọ́dọ̀ tèmi o àmọ́ tó bá yẹ pé ànábì gangan sallallahu alaihi wasallam náà ló wá sọ̀rọ̀ yìí ní tòótọ́ ńkọ́ mo wá sọ pọ́rọ̀ tí ò bá làákà ìmú ta ni mò ń bá wí yẹn ṣe lè bá làákà ìmú lọ́dọ̀ tí òkè àzúmì pé tí wọ́n wá rò pé irọ́ nìyẹn nǹkan yẹn padà wá lọ́jọ́ òótọ́ pé ànábì ló sọ dákun ń bolo fẹ́ fojú sí níwájú Ọlọ́run excuse wo gangan ló fẹ́ lọ fún Ọlọ́run náà kí o sọ pọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam oní kò bá làákà ìmú ìwọ wá wo ntọ́nà ọba sọ ẹ̀yàn ọmọ ìyá mi ẹ bá wa ṣí ẹ̀ program yìí dáadáa ó wà very very important o wallahi alazim àárín yìí tẹ́ bá lè bá wa gbé jáde gan if possible ẹ bá wa gbé jáde káwọn èèyàn kí wọ́n a ní láti lo làákà ìwà dáadáa o wallahi a ní láti lo làákà ìwà dáadáa kó má lọ torí pé téèyàn bá ti kú no solution o kò sí pé mò ń bọ̀ wálé ayé mọ́ o torí kọ́ lọ́wọ́ bá ti sọ pé tó bá di jọ́ gbèǹde àlìkìyámọ̀ àwọn kan mọ̀ mẹ́síkúùsì wá pé ìwọ lọ́wọ́ bá dákun fún wa ní kàn fún wa chance ẹyọ kan sí láti lọ ṣiṣẹ́ eré eléyìí táàrí ṣe tẹ́lẹ̀ Ọlọ́run ní bùtùlù ara yín ó lọ sí èèyàn lẹ́yìn yìí èmi mo lo kẹ́límọ̀ yẹn o ọ̀rẹ́gbẹ̀ yín pé bẹ́ẹ̀ lọ lé ayé náà òsì tẹ́ ẹ lọ ṣe lálàkọ́kọ́ tẹ́ ẹgbà yẹn náà lẹ́tún lọ ṣe again tí n bá tún fún yín chance mi náà so ìdán so torí ẹ má jẹ́ káwọn èèyàn kan máa ju lẹ́gò fa orí burúkú àdánù fún wa o ẹ má jà tẹ̀lé o ìwọ náà tí wọ́n náà wò pé géèmù lẹ́yìn àti kíni géèmù lẹ́yìn àti àwọn alùsùnà jọ ń play géèmù ọ̀rọ̀ ẹ̀sìn ni èèyàn fọ̀rọ̀ ẹ̀sìn ṣe awẹ́wà o èèyàn fọ̀rọ̀ ẹ̀sìn ṣàwàdà o àìfọ̀rọ̀ ẹ̀sìn àìfi tayín o àìfọ̀rọ̀ ẹ̀sìn ṣe tá a máa kásẹ̀ sórí tí àwọn afẹ́yìn tí báyà ni pé mo kàn fi enjoy náà ni ọ̀rọ̀ ẹ̀sìn ò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o so àwọn kèfèrí yẹn báwọn ṣe ń ṣe yàmáyàmá yẹn ayé tí wọ́n ti bàjẹ́ already ọ̀run wọn ti rún àbí Ọlọ́run kó bá wa ṣàánú wọn kán tó lọ ni in tó bàjẹ́ láyé tí wọ́n ju pé wọ́n yẹn ń yọ ẹnu sáà nẹ́bì tiwa lọ sallallahu alaihi wasallam bọ̀ ìwọ tí wọ́n tún wá lóun ṣe Islam ńkọ́ kí ayé tiẹ̀ náà padà á lọ rí báyìí òde nímọ̀ kó ti rí bẹ́ẹ̀ so kọ́lọ́n kó ṣàánú wa so correction sí ọ̀rọ̀ lẹ́gbàá òun náà ni pé àwọn èèyàn kórọ̀ sáà nẹ́bì lẹ́nu o a sọ pé kéèyàn kọ́ àṣẹ Ọlọ́run àbí kó kọ́ àṣẹ ànẹ́bì ojú
èèyàn bá kọ̀rọ̀ àṣà ànábì ó bá ti lè kọ àṣẹ tá ànábì pa pé ẹ̀yin mùsùlùmí ẹ má ṣe báyìí wọ́n wá lóò ní ṣe yàtọ̀ sí pé bóyá ànábì fistif náà lẹ̀ o pẹ̀tọ̀ bóyá ó lè jẹ́ mustahabu ńgbà mi pé wẹ́ tó bá wù ẹ́ ṣe tó bá wù ẹ́ má ṣe kéèsì mẹ́nu o bọ̀pá ànábì ní ẹ̀yin mùsùlùmí ẹ má ṣe báyìí wọ́n wá lóò ní ṣe àwọn afẹ́ differentiate yẹn from tọ́lọ̀ ọba náà bá ní ẹ má ṣe irọ́ o ó dà kò sí nǹkan kan tó fi yàtọ̀ ń bẹ̀ rárá béèyàn ti máa jẹ àgbákòyà ńgbà tọ́lọ̀ bá bá ní ṣe báyìí téèyàn lòwò ní ṣe bẹ́ẹ̀ náà lèèyàn máa jẹ orí burúkú àti àdánù yà ńgbà tá ànábì bá ní ẹ ṣe báyìí tó lòó ní ṣe torí pé ntọ́lọ̀ sọ fún wa nù pé ànábì sallallahu alaihi wasallam ó yá máa sọ fún wa pé tó bá gbé lóòótọ́ ńlẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọba tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ yẹn èmi lẹ́ tẹ̀lé o bẹ́ẹ̀ báyìí tí wàá lè tẹ̀lé mi ọlọ́run nífẹ̀ẹ́ yín ókè ànábì yẹn ò ní mí nínú ayé ńlọlọ́run bó fi máa torí ẹ̀ nífẹ̀ẹ́ wa òkè ànábì wa ṣe báyìí wọ́n wá tá a pàṣẹ gbẹ kan pé ó rẹ lọ́ọ̀tì ẹ̀ jàre ìyẹn ànábì tiwa àbẹ́ rí nǹkan báyìí dẹ̀fẹ́ wọlé ọlá àbí ẹ̀dẹ̀ lọ sàṣàlátù sunday ọ̀rí nǹkan báyìí ọlọ́ọ̀sánú ọlọ́ọ̀njá gbọ́n gbogbo alásàlátù yẹn owó tó fẹ́ gbà náà wà náà most ọ̀pọ̀lọpọ̀ alásàlátù láì gbogbo alásàlátù lẹ Yorùbá jẹ́ kí n sọ pé bóyá 98% àbí 99% or 99.9% torí owó ni tàbá sọ pé ẹ ní bùkátà tí kẹ mọ kiri kojú bọnú ilé kẹ tó lọ sàṣàlátù náà àṣàlátù tó ní kálukú lè mọ ṣe ni kódà wàá dárúkọ ànábì wa ní sallallahu alayhi wa sallam àṣàlátù ló ń ṣe yẹn allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala bi allahumma barik ala muhammad wa barik ala muhammad وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àsàlátù tí a lè ṣe bá Ànábì sallallahu alayhi wa sallam ẹ̀wọ̀n ìyá mi ní Islam sí ẹ̀tẹ̀ wá nídìí specific ààyè kan tí yóò ti lọ mọ́ ṣe ni so kò necessary náà ogun ọdún mọ́lúdì nàbí ìta ànábì ò gbélẹ̀ àwọn tẹ̀fẹ́ ká máa ṣe torí kíni torí owó tó fẹ́ gbà àwọn ní Láílátùl Kọ́dírì ó ní bá ànábì ṣe ní àti Láílátùl Kọ́dírì ìgbà yẹn náà máa gbé kéèkì ìgbà yẹn náà máa gbé bisikíìtì àti tí ìgbóná pẹ̀lú búrẹ́dì oníkálukú máa ṣàìsùn dákun ntọ́lọ́ ni ọmọ ṣe ni àwọn máa jẹnẹrétì owó látara tiwa wọn á dẹ̀ láwọn ń ṣe kí ni o wọn á láwọn ń ṣe bẹ́ẹ̀ rí nǹkan báyìí ọlọ́wọ́ jà gbọ́n tí ẹ mọ̀ kó àwọn Yorùbá máa ń pòwe kan ẹ̀yàn wọ̀nyá mi ní Islam gbọ́ dáadáa mi ni o mọ̀ ṣe dáadáa o torí ẹlòmíì tá a bá ń sọ̀rọ̀ nǹkan mi ni ó mọ̀ gbọ́yé a ní o mọ̀ ṣe dáadáa o èèyàn tí wọ́n lè máa wo pé àyàmáyàmá wo ló ń ṣe yìí wọ́n lè ṣe dáadáa fún gan pé tó bóyá tí n bá tiẹ̀ lè ṣe dáadáa ẹ̀fọn Ọlọ́run lè fi yọ kúrò nínú ìranù tó ń ṣe àní mọ̀ ṣe dáadáa o àní kẹ́ mọ̀ ṣe ìkúnlọ́wọ́ fáwọn àfa o àṣọ yẹn o pọ́ńtàǹtẹ̀ láti sọ ni pé ẹ má jẹ́ ká máa fi wá kán sọ wá dé ATM lórí ní tí ò dáa tá o bá ráfà tó bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ àyà ń jẹ mí ṣe báyìí fún mi tó bá ní kápá ṣe fún torí títàlá Ọlọ́run adẹ̀ ṣe kí ni adẹ̀ san ẹlẹ́sàn bọ̀ gbìyànjú má máa rò ó síta pé mo ṣe báyìí fún lágbájá torí pé ìmọ̀ rò ó síta yẹn ní máa àfẹ́kìtì ládá téèyàn bá ṣe Ọlọ́run ní látúbìtìlù sadaqatikum bil manni wal adha ẹ má máa fi ṣùtá àti ìmọ̀ ṣèrègùn kẹ máa fi bá ń tẹ́ bá ń ṣe síwájú Ọlọ́run bá jẹ́ ní sọ́dákọ̀ tó ti yé ń sìn so àní ẹ má ṣe bẹ́ẹ̀ o pọ̀tẹ́ má jẹ́ kí wọ́n máa fi wá ṣe jẹun máa gbọ́dọ̀ ń jẹ́wò lálùsúnà ni ẹ má sàṣàlátù wọn á lálùsúnà ni ẹ má sàṣàlátù ohun tẹ́sẹ̀ ṣe bídíà tí wọ́n gbé wọnú ẹ̀sìn là ń sọ fún wa kán jìnnà sí wọ́n ní kẹ́ máa tẹ yẹ̀pẹ̀ wọ́n ní rọ́ kò sí kódà inú súnà gan ni ká máa tẹ yẹ̀pẹ̀ dákun nínú àwọn ẹni rẹ mélòó ló tẹ yẹ̀pẹ̀ tó lè mú wá fún wa. Ànábì sì ní ẹni tó bá lọ bá alágbègbè yẹn àbí èèyàn tó lọ kílèmù pé mo lè rí ògbé sọ̀rọ̀ ẹ wá yá sọ fún mi màá sọ bó ṣe rí fún ẹ ó ní fàṣọdákọ̀wù bímọ yẹkùl ó tún wá lọ gbàgbọ́ pẹ̀lú tó sọ yẹn ó lẹ́nìyẹn ti ṣe kèfèrí sí tí wọ́n sọ kalẹ̀ fún ànábì yẹn al-Qur'an al-Karim orí nǹkan báyìí ìyẹn náà kan wá dé àwọn ni a máa wo ìsábí kọ́ ìṣúbá ni
ìyàtọ̀ sí yẹn o wọ́n tún wá láàánẹ́bì ṣe jálàbí gbogbo àmì wà ń bẹ̀rẹ̀ ní sọ kankan o wọ́n láàánẹ́bì sí gbẹ́rẹ́ fáwọn èèyàn àbóríṣiríṣi bọ́ọ̀ tiẹ̀ sọ ti gbẹ́rẹ́ wọ́n sọ láàánẹ́bì kan máa ń jóògùn àánẹ́bì kan máa ń dáwọn èèyàn lóhùn náà máa ń dáwọn èèyàn lóhùn jálàbí wàhálà alágbàákò náà àbórí fídíò wàhálà alágbàákò ẹ̀dá ayé àtọ̀run ni wọ́n dẹ̀ ń sọ àwọn èèyàn nù àwọn àkàdẹ̀ tó ń rọ́ tẹ̀lé wọn pẹ̀lú àgbákò ọ̀rọ̀ tó ń sọ yẹn ẹ̀rí nǹkan báyìí gbogbo wọn náà dẹ̀ mọ̀ ìkánú wọn ló sọ fún aláìpẹ́ pé gbogbo tóun náà ń dìfẹ́ǹdì tẹ́lẹ̀ òun mọ̀ pé tóun ṣe ò dáa o òun kàn ń dìfẹ́ǹdì ẹ̀ náà ni ó kọ́ náà òun ò ṣe àmọ́ òun dìfẹ́ǹdì ẹ̀ náà ni àbẹ́ ẹ̀rí nǹkan báyìí ó dẹ̀ mọ̀ pé lọ́ọ́ lòun pa o ó dẹ̀ ń dìfẹ́ǹdì ẹ̀ bẹ́ẹ̀ náà sáà tó yẹ ká mọ̀ tẹ̀lé rèé àwọn ń ba àwọn alùsùn náà jẹ́ inú tí yín náà dẹ̀ ń dùn ẹ̀yin máa sọ pé ẹ yẹ́ ọjẹ́ wo wàá pẹ́ mbẹ́ níbi tí mo ti wá lọ lẹ́ẹ̀kan ni mo pé mo ní àwọn Yorùbá wa a máa ń ṣàdúrà kan a máa fi sọ nǹkan yẹn pé kéèyàn bá lè ṣe kí ni kó bá lè mọ̀mọ́ ṣe dáadáa ni so ọgbà ahun náà nìyẹn bọ̀tí táwọn Yorùbá wa máa ń sọ ni pé Ọlọ́run má jẹ́ ẹni tó gọ̀ ó gbọ́n ọgbọ́n dáadáa o eléyìí tiẹ̀ lọ mú ogun ọ̀tá ń tẹ̀lé àwọn oníṣúbí yẹn kiri Ọlọ́run má jẹ́ ẹni tó gọ̀ ó gbọ́n kẹ́ni tó gbọ́n lè máa rí mú jẹ ọgbọ́n yìí ooo ìwọ́n tó kí tó sílẹ̀ Yorùbá o lè mọ́ gbọ́ yé dáadáa o Ọlọ́run má jẹ́ ẹni tó gọ̀ ó gbọ́n ṣèwọ́ gọ̀ dáadáa sí eléyìí dẹ̀ gbọ́n tiẹ̀ ẹgbọ́ tiẹ̀ yẹn lòun fi ń jẹun àwọn ìpẹ́tọ̀ Ọlọ́run má jẹ́ ẹni tó gọ̀ ó gbọ́n kẹ́ni tó gbọ́n lè máa rí mú jẹ toríjọ́ tóun náà bá ti gbọ́n tiẹ̀ bá ẹnìyẹn ìwọ́ tó olóògbọ́n tó ń ṣe kí ni tó ń jẹ lára ẹ̀ tẹ́lẹ̀ nígbà tóun náà bá ti tó lajú báyìí àgbà ìfẹ́ àfẹ́wé ni ọgbọ́n kan báyìí àwọn ìwà tó máa sọ ń gbà mí wá ní ẹni tó gọ̀ ló rà sáná ẹni gbọ́n àmọ́ sá àlùmíìmù má jẹ́ sọ yẹn aláwọ̀kọ́ ẹ̀já ara àlòyẹ báyìí pé ẹni tó ṣe kí ni o torí pé ẹlẹ́ẹ̀kejì náà sọ yẹn sìn ìyẹn kan tó máa forí gbáṣẹ̀ rí à tí n bá ra ìsáná tí wọ́n mọ̀ sá wàrí èmi fi ń gba aládàá sí ni sọ ma gbọ́dọ̀ ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní al-yadul ulya khairu min al-yadi sufla ìwọ tó bá máa ń ṣe dáadáa fáwọn èèyàn dáadáa ìwọ lóore jù èèyàn tí ń gbà lọ o tó kọ́ náà bá kó ṣe dáadáa fún wa sọ àlùmọ́hìm ẹja máa tẹ̀lé lẹ́gbàá lọ ńbó láti lọ sí gbogbo bí tá a ti tún rojọ́ lọ rẹpẹtẹ òun náà ni pé àti kéèyàn yapa òfin Ọlọ́run àti tànábì kò sí ìgankan bẹ́ẹ̀ o ìyá náà ló wá ń di kíni ló wá ń di méjèèjì o àyàfi tànábì bá kàn sọ́ọ́lẹ̀ pé tó jẹ́ pé nǹkan yẹn mustahabu ni pé ẹ lè ṣe ẹ̀dẹ̀ lè má ṣe kéṣe ọ̀tọ̀ nù ó dẹ̀ ń bẹ́nu ọ̀rọ̀ Ọlọ́run náà Ọlọ́run idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'u ila dhikrillahi wa dharul bay' Ọlọ́run ní tẹ́ bá ti ń jọ́ tó bá ti pèpè jurun jímọ̀ báyìí ẹ ṣe kí ni ẹ̀gẹ́ ó yá kóníkálukú yín dìde láti lọ kírun kẹ̀dẹ̀ fi ọjà kẹfì kátàkárà yín lẹ̀ Ọlọ́run padà á sọ pé wa idha qudiyati s-salati fantashiru fil ardi wabtaghu min fadlillahi wa ila akhirih Ọlọ́run á ní pé tẹ́ bá ti wá ṣe kíní tán o oníkálukú yín jáde kẹ́ lọ sí wa ń tẹ́ jẹ tó ti yé sìn kò túmọ̀ sí pé kéèyàn má ṣiṣẹ́ rárá níjọ́ yẹn bọ̀ tán bá ti ń pèrun kó ṣe kí ni o kó drop gbogbo tó bá ń ṣe kó dẹ̀ gba mọ́sálásí lọ. sọ Ọlọ́run lè sọ̀rọ̀ mí gbà mí tó jẹ́ pé ó tún wá lè fún wa lọ́pṣọ̀n mi Ọlọ́run lè sọ̀rọ̀ gbà mí kó já tẹnu ànábì láti padà gbọ́ option mi sallallahu alayhi wa sallam. so ìran lẹ́gbàá kéèyàn yapa àṣẹ Ọlọ́run àti tànábì kò sí yàtọ̀ ń bẹ o bí àwọn ilé yapa àṣẹ ànábì àṣẹ Ọlọ́run ní yapa o àyàfi tó bá jẹ́ pé tó bá wù wá la lè ṣe àbí tá a bá dẹ̀ fẹ́ ṣe àlẹ́sẹ̀ ló kù o lẹ́gbàá ẹgbọ́ àbẹ́ ẹ̀gbọ́ Ọlọ́run kó ṣàánú wa o mò ń sọ fún gbogbo ẹ̀yin oníbídíà náà ni o tẹ máa ń ṣe yàmàyàmá tẹ máa ní kò sínú Kùránì ìwọ tó rí ẹ ò pé kò sínú Kùránì bàbá tiẹ̀ ló gba Kùránì wá àbí Ọlọ́run má jẹ́ gọ̀ọ̀kú oníbídíà. ṣẹ́gbọ̀n mi náà ìyẹn tó kọ̀ sọ́lọ́ lẹ́nu ìjìyà ìbínú tiẹ̀ òfin ó ṣe ju tàbí ìyẹn tó kọ̀ sáré ìlẹ̀ lọ ó ju ìyẹn tó kọ̀ sáré ìlẹ̀ lọ. náà wọ́n ti dọ̀tún fún ìwà wí wípé iná tó ti ṣe gbọ́dọ̀ sí ọ̀rọ̀ aláṣẹ náà Kùránì pé fàlìyà àdáyé ilẹ̀ iná ìkọ́ọ̀lì fún àárín àmì yìí gbogbo ẹni tí bá yà pàṣẹ ànábì ìdórí ìlú ẹ̀ pàṣẹ sínú ànábì kí wọ́n ṣọ́ra o. ayuwa ṣíbẹ̀ ohun fìtìnà kí fìtìnà má bàa kọ́ wọn àwọn ṣíbẹ̀ ohun àdábìnà rẹ̀ àbí kí yẹlẹ tẹ̀lé má bàa jẹun. ayuwa tó khalas ṣe ti rí pé àyà tí ilé ìgbà mú wá yìí
khalas intal amru kò sí kankan mọ́ bọ́lá bàbá nígbà ìwọ tó ń yapa àti ànábì sọ́ra dáadáa o káyé ẹ má bàa polúkú mùsùlùmí ayé ń bí kó mọ́ tó wá di pé àtún wá fi ẹ́ kó náà jọ gbèǹde àlìkìyàmọ̀ sọ́ra ẹ dáadáa ìwọ oníbídíà àtiwọ́ tó ń gbìjà wọn àtiwọ́ tó ń spọ́ṣọ̀ oníbídíà sọ́ra dáadáa o bẹ̀rù ọlọ́run o tó báwo ti mọ sọ́nà rè ọlọ́jẹ́ lè gbọ́ àtẹ̀yìnjẹ́ ń tẹ̀lé wọn náà tẹ́ o gba à ń dìfẹ́ǹdì bàbá wa ni òun dìfẹ́ǹdì bàbá wa bọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn òkàn ẹ́ o dìfẹ́ǹdì ọlọ́run o dìfẹ́ǹdì ànábì màá bàbá yín ló ń dìfẹ́ǹdì máa dìfẹ́ǹdì wọn lọ nítorí bá máa lọ sọ fún wọn ní tó wà lọ sọ fọlọ́run náà ń jọ gbìndé àlìkìyámọ̀ ẹgbọ́n tí lẹ́gbàá sọ ṣùgbọ́dẹ̀ ṣe rí náà nìyẹn ọlọ́run ní pé ẹni tí bá ń jẹ ẹ̀yin tẹ́ ń yapa àṣẹ ọlọ́ọ̀ba ẹ̀yin tẹ́ ń yapa àṣẹ ànábì ẹ gbìyànjú ẹ tètè sọ́ra yín ẹ kìlọ̀ ẹ take time o ẹ tọwọ́ ọmọ yín bọ́ sọ́ o ẹ tọwọ́ ọmọ yín bọ́ sọ́ o kádàwó mọ́ bàa balẹ̀ ayé yín kí ìyà ẹlẹ́tẹ̀ lérò mọ́ bàa dẹ̀ jẹ́ ti yín ẹ sọ́ra dáadáa ṣé ẹ rí báyìí sìn ṣùgbọ́n láti abẹ́ separate ẹ̀ kúrò nínú wa ọlọ́run ti lọ́ọ̀pọ̀ ọ̀rẹ́dì ni. ẹni tó bá wá kọ̀ sádẹ́bí lẹni tó ń lọ fárúgbọ̀n pé kí ni ìrùgbọ́n là ń dá sí ó wá fàdánù ó ṣàfihàn ọ̀rọ̀ ànábì irú ìjìyà tó ń bẹ fún ìwọ kọlu súnà lọ kọlu ó lọ fọ́ọ̀lù sínú bídíà ló ṣe yẹ ó kọlu súnà ó pa súnà rẹ ó wá kó sí bídíà ẹ gbọ́ mi náà bídíà ẹ̀rẹ̀ ní òun máa ń nípọn ju máa ń sí àlọ́ torí bídíà ó ti mú nǹkan kan wá ní ojú òjẹ́ kó o ṣe nínú ẹ̀sìn ṣẹ́gbọ́n mi irú ìjìyà tó wá ń bẹ fún ọ àmọ́ fún àlàyé ọ̀rọ̀ ènìyàn àti ní ìjìyà tó wà fún ṣìnàṣìnà burú ju òun fáwọn gbọ̀n lọ ẹ̀gbọ́ àmọ́ àti ní ìjìyà ti zìnà ìwọ tó fa àmọ́ tọ́lọ́ lè ṣe fún ẹ bóyá o lè bóyá ló lè torí ẹ̀dì náà ìlà kìyàmù ó kì í ṣọmọ lẹ́yìn òun abẹ́rẹ́ nǹkan báyìí. bóyá mo ti fa yẹn fídíò lọ tó ní àìjẹ́ níyà tó lọ fáwọn gbọ̀n tó bá ṣe ṣìnà àìjẹ́ níyà ló yẹ nínú ìdájọ́ tó ṣe yà ó fáwọn gbọ̀n àìjẹ́ níyà so bó ṣe ń fa yẹn ẹ̀jẹ̀ yẹn máa accumulate yóò máa ṣarajọ ó wà á mọ ohun tí ẹ̀ṣẹ̀ ìfáǹgbọ̀n yẹn ó mọ bó ṣe lè pọ̀ tó wájú ọlọ́run ó mọ bá tó bá tó lè ṣe fẹ́ láti yàrá. ẹ̀wọ̀n ìyá mi ní Islam ó dàbí pa gbọ́rọ̀ tí lẹ́gbàá sọ iye dáadáa the same thing ohun tí Dr. Fadilu gangan sọ nìyẹn ṣẹ́tún wá rọrọ̀ pé bóyá tí èyàn ṣe ṣìnà lẹ́ẹ̀kan àbó wá ń fánugbọ̀n yẹn gan kì í tún ṣe dókítà ló sọ o kó tó dípò àmọ́ mọ́ lọ nínú ọ̀rọ̀ kí lorúkọ wọn ká tó máa lọ lọ́nà ọ̀rọ̀ àbúrò yìí mọ́ ẹja sáré gbọ́rọ̀ dókítà náà ni. ṣé máa ti pè ní kára wà ní òfin ọ̀bá tí kéèyàn ẹlẹ́sìn. máa gbọ́ o ẹ̀wọ̀n ìyá mi ní Islam tíra kan náà ń kà lọ. àwọn ni tí wọ́n bá ti pè nǹkan lọ́ranyàn pé kíní ìwájìbù ni ọ̀ranyàn ni kíní lórí àwa mùsùlùmí ká ṣe bó o bá ti ṣe o ti di kíní o ti dẹlẹ́ṣẹ̀ nìyẹn o. ẹ̀rí voice Dr. Fadil tí wọ́n ti ń play látọdún gbọ̀ngàn náà rè gbọ́ dáadáa ẹ̀rí gbé ibùdó gángbà tán fẹ́ convert ẹ̀gán irun gbọ̀nà tó gbé síbẹ̀ ẹ̀ wò dáadáa ọ̀nà lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí ó ti yé àbí ẹgbọ́ o nǹkan bá ti pè lọ́ranyàn ìwọ tó o bá ti ṣe tó o gbé jù sílẹ̀ òun kọ lẹ́tà sí ẹ̀ṣẹ̀ nu o ẹ̀hẹ́ ó yẹ máa gbọ́. ọ̀ranyàn ni wàhálùkùhá haram. àwọn ní irùngbọ̀n yìí ọ̀ranyàn ni ká filẹ̀ o gẹ́gẹ́ bá ànábì ṣe pa wá láṣẹ rẹ̀ ká máa wá fa èèwọ̀ ni. kéèyàn máa fa èèwọ̀ ni. ọgbọ́n àbí. kéèyàn máa fa èèwọ̀ ni iye ìgbà tó bá fi fa tó bẹ́ẹ̀ lè wọ̀ ẹni pọ̀ tó ló jẹ́. ayọ̀ iye ìgbà tó o bá fi fa tó bẹ́ẹ̀ náà lè wọ̀ rẹ́ ṣe pọ̀ tó o gbọ́ yé àbó o gbọ́ yé. o gbọ́ yé àbó o gbọ́ yé. bàbá alágbára omi ẹ gbọ́ yé àbẹ́ ẹ gbọ́ yé. àti lọ́bẹ̀ o mo ń bọ̀ mi dé ntí alágbára omi béèrè gangan ń bọ̀ ń bẹ̀ o oníkùránì o gbọ́ yé àbó o gbọ́ yé. Jamiu Adégún wà o gbọ́ yé àbó o gbọ́ yé àti gbogbo ẹ̀yin yòókù náà
tẹ́yìn náà ń sọ kẹ́límọ̀ yẹn tẹ́ ń sọ pé wọ́n sọ wọn sọ kankan ó yẹ ká ṣe kí náà sọ kankan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ gbọ́ yé àbẹ́ ẹ gbọ́ yé ẹ má sọ fún mi bẹ́ẹ̀ kò wú betí o ẹ gbọ́ yé àbẹ́ ẹ gbọ́ yé ó dá mi lójú pé ẹ gbọ́ yé ó máa yé yín dáadáa. Jamil ẹ gbọ́ tí bàbá yìí sọ o kéèyàn dẹ̀ máa ṣe kí ni kéèyàn dẹ̀ máa fá irun gbọ̀n yẹn bó o bá ṣe ń fà tó bẹ́ẹ̀ náà lè wọ̀ rẹ́ ṣe máa pọ̀ tó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀wọ̀n ẹ̀yà nínú Islam. jẹ́ kí n fún ilé example bí ábí mẹ́ta tó máa jẹ́ kó yé mi àti yín dáadáa. inú yàrá wa no inú pálọ̀ wa bóyá pálọ̀ yẹn ó wà ní 20 by 20 ó fẹ̀ gan ó tóbi gan. a wá gbé bàtà àwọn bàtà tó máa ń ṣe bíi bàtà aláṣọ yẹn òun la wá wọ̀ ṣẹ́ṣẹ́ a wá gbé epo ẹ̀yàn ọmọ ìyá mi ní Islam máa gbọ́ dáadáa torí pé mi máa ń láì kíkẹ́ fún ilé example tó máa sún ọpọlọ wa mọ́lé dáadáa. a wá gbé epo agbésẹ́nu ọ̀nà àbí ọ́ìlì dúdú a wá gbésẹ́nu ọ̀nà ń ta bàtà wa fẹ́ wọlé a wá fi bàtà yẹn a fi máa ṣe ọ́ìlì báyìí àtúmẹ́lẹ̀ náà a fi máa ṣe ọ́ìlì báyìí ẹ̀yàn ọmọ ìyá mi ní Islam gbàtà gbé ẹ̀sẹ̀ aláwọ̀ kọ́ wọlé jì gan-an kí ló máa ṣẹlẹ̀ pẹ̀lú táìsì wáìtì inú ilé kí ló máa ṣẹlẹ̀ ọmọ ìyá mi ní Islam ọ́ìlì tó wà níbi ẹsẹ̀ rẹ ó ti ṣe kíni ó máa yí ojú kan ó ti ṣe kíni o ó ti fi àmì kan síbẹ̀ yẹn ọmọ ìyá mi ní Islam àmì tó fi ilẹ̀ yẹn ṣáà máa fi ọ̀dà yẹn lẹ̀ sórí táìsì wáìtì yẹn ó máa wà ń bẹ̀bẹ̀ à ní ṣàtúnṣe wàá ṣàtúnṣe ẹ̀ náà ó ṣáà máa fọ́nù yes ó ti gbẹ́sẹ̀ kan wọlé àbí. nígbà tó tún máa fi ó tún gbẹ́lẹ̀ kejì náà jì gan méjèèjì ti wọnú lé ó ti dọ̀nà mélòó tẹ́sẹ̀ ti dọ̀tí lórí táìsì ó ti dọ̀nà méjì automatically tó bá fẹ́ ṣàtúnṣe ibẹ̀ yẹn àtúnṣe ọ̀nà mélòó ló máa ṣe é sìn àtúnṣe ọ̀nà méjì ó dáa báyìí ọpọlọ wa náà ní tó bá bi tó Yorùbá ní tó bá joun la máa fi ń wé o èpo ẹ̀pà ló jọ pósí ẹ̀ lírí èmi ò mọ̀ bóyá àwọn Yorùbá ti rí pósí ẹ̀ lírí rí o wọ́n sà ló po ẹ̀pà so àjọwọ́ sọ́lẹ̀ ni dàbá lọ́dọ̀ bàbá wa náà wọ́n lè po ẹ̀pà ló jọ èmi ò mí tí ì rí pósí ẹ̀ lírí rí náà mo mẹ̀ lírí bọ́ mi ò tí ì rí rí bí èkúté ni bí rat bó máa ń jẹ́ àwọn tó máa ń kéré gan ó lè má ju bí ọmọ ká báyìí lọ kéjù báyìí ló máa ń kéré gan ṣùgbọ́n la pé bó ṣe wá kéré yẹn náà fi wá ní èpo ẹ̀pà jọ pósí rẹ̀ torí bá rí pósí tiẹ̀ gangan rí ọlọ́run star àlùmímú ó ti di ọ̀nà méjì tẹ́ fẹ́ kílìnì báyìí sí dákun o ńgbà tẹ́ni ẹ̀ tó wá gbẹ́sẹ̀ ó tún di jì gan ó tún dọ̀nà mẹ́ta ó múfù ẹ̀ kó omi tó wà ó tún múfù ẹ̀ síbòmí ó tún yẹ kí ni ó tún di jì gan ó wá múfù ẹ̀ lọ báyẹn ṣẹ̀rí ó wá múfù ẹ̀ láti ibi tó ti wọlé ó múfù ẹ̀ dé wọ́ọ̀lù lọ́hùn ó wá tún gba báyìí lọ ó tún gba báyìí lọ ó tún gba báyìí lọ ókè ó yẹ já fílẹ̀ báyẹn ó dá mi lójú pé tẹ́nìyẹn bá fẹ́ mú tó bá ti fẹ́ nu gbogbo ọ̀dà tó gbogbo bàtà àbí bóyá ọ́ìlì ni àbí epo pupa òun ló fi yí gbogbo inú ilé yẹn káàkiri báyẹn ó dá mi lójú pé tó bá fẹ́ nu tó bá kàn ti mú fóòmù tó bá ti fi nu ojú kan báyìí gbogbo inú ilé yẹn ti clean àbí bẹ́ẹ̀ ni kan báyìí ṣe àgbẹ̀ bó ṣe ìrìn kiri yẹn iṣẹ́ rẹ̀ ń pọ̀ sí tó bá fẹ́ nu ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó yẹ já gbé yẹn lẹ̀ báyẹn ẹ̀yọ́mọ̀ ìyá mi inú Islam á tún wá ní pálọ̀ mi again pálọ̀ yẹn náà fẹ̀ ní 20 by 20 ǹgbàtá ni ìyẹn tiẹ̀ tó òun òwúlẹ̀ tiẹ̀ mọ̀ kódà wà lẹ́nu ọ̀nà òun náà wọ́n di same kinní ńgbà tó máa gbẹ́sẹ̀ wọlé jì gan tó gbé yé ewó rẹ̀ ó kàn dẹ́sẹ̀ rẹ̀ padà síta ni. àpèjúwe ọ̀rọ̀ ó ṣe sìná kò ṣe sìná tá ń sọ nìyẹn o tí àwọn kó náà ti dọ̀tí inú ilé ọ̀rẹ́ jì ó wá dá kí ni o ó wá dẹ́sẹ̀ tiẹ̀ padà síta ó lọ ṣàtúnṣe ẹsẹ̀ yẹn ná kó má bàa dọ̀tí inú ilé mọ́ dákun ṣe èèyàn tí ń fi ẹsẹ̀ tó fi ń stẹ́ẹ̀nì gbogbo inú ilé káàkiri àtèèyàn tó kàn tẹsẹ̀ ẹyọ kan bọ́nú ilé yẹn tó dá mi lójú pé dédé iṣẹ́ kan náà wá jọ sí àbí ó mọ̀ tán rẹ̀ jẹ ṣèbí wọ́n ó ti ṣú ọ̀nà kò lè mọ́jọ́ dàrú mẹ́ lójú tó mọ̀ pé kèsè dédé iṣẹ́ kan náà jọ máa ṣe báyẹn bẹ́ẹ̀ ni àbẹ̀ kọ́ kèsè dédé iṣẹ́ kan náà ẹnu kó nǹkan mú ọṣẹ kó gbó sójú kan yẹn kó dẹ̀ kílìnì ọ̀dà yẹn bóyá epo pupa dẹ̀ ni kó kílìnì ẹ̀ kó ń bẹ̀ kó fi ráàgì ṣe kínní kó fi nù ó parí inú ilé ti mọ́
bó èèyàn tó ti fẹsẹ̀ tẹ gbogbo inú ilé bàjẹ́ kọ́ tó náà kàn máa búra ọṣẹ yóò kàn fi fóòmù nu ojú kan gbogbo ó dẹ̀ clean ó clear náà tó ń tán sọnù mi ìlò mi mà ẹyọkan yẹn náà ti tó ẹyọkan yẹn náà ti ṣe kí ni ó ti tó àbí kí n tó fún ilé ẹyọkan sí ni ṣé kí n fún ilé ẹyọkan sí ẹ jẹ́ fún ilé ẹyọkan sí ẹ jẹ́ á lo bọ́ọ̀dì wa ńgbà tí ẹ dé skul sí tíṣà yẹn wá mú orógùn dání ẹ mú orógùn àbí tá máa fi ń ro àmàlà ìwọ tó bá ti pẹ́ dé ó yá ẹ̀yìn ọwọ́ ẹ ṣàkó máa ń ṣe bẹ́ẹ̀ fún wa ńgbà táwa kéré ńgbà yẹn pé tó o bá ti gé kánẹ̀ ní skul wọn á ní oṣù ọwọ́ báyìí wọn á fọ ẹ rúlà lọ́wọ́ òkè wọn á gbé orógùn gbọ̀ngbẹ̀ dání ńgbà tó máa lù wọn á fún ẹ lẹ́yọ̀kan gbáhùn ńgbà tó máa fún ẹ báyìí lọ́wọ́ ẹ bá iṣan ẹ bá ru sókè ló bá ga ibẹ̀ ga síbẹ̀ wọn ní òwọlé ó ti gbọ́ àbí ẹnìkejì wá dé lẹ́yìn tiẹ̀ bóyá after 30-40 minutes tíṣà wá wò pé no punishment tiẹ̀ máa ju ti tàlákọ̀ọ́kọ́ lọ wọn á ní ó yá tẹ́wẹ̀ ó bá fọ́ rúlà mọ́lélẹ̀ ọwọ́ ga sọ wọn pé ẹni tó kọ́kọ́ wọlé máa ṣe treatment ọwọ́ rẹ̀ o bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àbú máa fọwọ́ ẹ̀ lẹ̀ bó ṣe ga yẹn no abadan ó máa ṣàtúnṣe rẹ̀ àbí ká tẹ̀ ní kíní yẹn yá lọ́wọ́ o lè máa sọ fún mi ṣe pé ibi tó ga yẹn máa lọlẹ̀ òkè nǹkan yá lọ́wọ́ tó ní bùkátà sí kó lọ ṣe ìtọ́jú rẹ̀ gbàtẹ́nì kejì ni ó tún lámú náà lọ́wọ́ ó tún wá ní ó yá kó tẹ̀ kejì ó tún lámọ́ mẹ́ẹ̀ ó ti ní wúndù lọ́nà méjì ó tún ní kó gbágbárí ẹ̀wá ó tún lámọ́ lórí ó tún ní wúndù lórí ó ní ó yá kẹ́yìn ẹ̀ tí ó tún lámọ́ lẹ́yìn ó tún ní wúndù lẹ́yìn so ìwọ ọmọ ìyá mi nù Islam say the same treatment náà gbogbo wọn jọ máa gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó ń táwọn sọ nìyẹn òun náà ni pé téèyàn bá ti ń ṣe kí ni tó bá ti ń commit offence sọ́dọ̀ Ọlọ́run kó máa fárùngbọ̀n ẹ̀ṣẹ̀ ni torí ànábì ni ó filẹ̀ òun takò àṣẹ ànábì sallallahu alayhi wa sallam ó ti clear pẹ́sẹ̀ ni àbí bùdìmọ́ ọ̀bọ̀ bá ṣe wá ń commit offence yẹn tó bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ rẹ̀ ó ṣe máa pọ̀ tó lọ́dọ̀ Ọlọ́run sọmọ pé ìwọ tún wá fìfẹ́ nú ó tún fìfẹ́ nú ó tún fi ń fa sọmọ pé ó ti dáná báyẹn sí ó ti rí bí àyà bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti bẹ́ẹ̀ wí tọ́lọ̀ ní ẹ kó ní kálukú tó bá ń yapa àṣẹ ànábì kó yá sọ́ra o kí ni o kí àdánwò mọ́ bàbá bá bẹ́ẹ̀ dẹ̀ ni kí ìyẹ́ ẹlẹ́tẹ̀ẹ́ lérò mọ́ lọ jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́ bá ní látẹ́rù fara sọ àtàkùn fọ́kọ̀sọ́ ti nàbí àyà yẹn náà tó ti mú ẹ gbàǹtà gbàtọ̀ àmọ́lùkún wà á tún látẹ̀sẹ̀ ìròyìn kí gbogbo ṣẹ́ ìmọ̀ lọ bàjẹ́ tẹ̀sí nímọ̀ ẹlẹ́kẹta òun náà ni eléyìí tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala sọ pé ó yá máa sọ fún ọ o pé in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah definitely èèyàn tí ò bá tẹ̀lé ànábì sọ́lọ́ máa nífẹ̀ẹ́ rẹ̀ ni kò ní nífẹ̀ẹ́ torí pé ó tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam fúnra pé àwọn àpèjúwe tó báyìí tí ò bá ti wá tó yín tó àwọn ẹ̀dá ìgbẹ́ máa lọ sí skul láti tún lọ lẹ́nìí yókù nìyẹn o Allahul musta'an náà ẹ wá jẹ́ ká wá gbọ́n tí dókítà wa sọ ẹ jẹ́ àgbọ́n tí dókítà sọ ń bí báyìí sí. kí èèyàn máa fa èèwọ̀ ní iye ìgbà tó bá fi fa tó bẹ́ẹ̀ lè wọ̀ ẹnì kan tó ló fi jẹ́ sí pé sọ́nà àwọn onímọ̀. gbọ́n tí dókítà sọ dáadáa má fi òwú sétí o tó bá fi apc dé títí èsè pé òun ló fi ń gbọ́ prógráàmù tètè bá ń yọ kú ó sí o toró lè má mú ẹgbọ́n tí mò ń sọ yẹn yé dáadáa gbọ́n tán sọ́ọ̀sì. a ní ìyẹn ló fà á tó fi jẹ́ pé kan nínú àwọn onímọ̀ alágbára omi ṣe ti rí pé bàbá yìí quotation ni a fẹ́ kóòtì ọ̀rọ̀ tí gbogbo yín dẹ̀ dì mú gbogbo ẹ̀yọ́ ní fídíò alẹ́ Yorùbá látọdún yìí tí wọ́n ti sọ ọ̀rọ̀ tẹ́ ẹ dì mú kìí ṣe dókítà gangan ló sọ̀rọ̀ yìí o àwọn gangan ò sọ fúnra wọn pé èèyàn tó bá ṣe kíníkan báyìí kíníkan wọ́n ní ìdí rèé ń tẹ̀ bá wá ṣe ni pé kẹwàá béèrè lọ́wọ́ wọn pé tó tán bá ráyè yín kẹwàá béèrè lọ́wọ́ wọn pé kán fún yín lẹ́rìí onímọ̀ tó sọ bí àáfàá ṣe máa ń ṣe nù kò nídìí kẹ́ máa dáadáa pààrọ̀ ẹ̀yin náà sáà ti rí àwọn àpèjúwe tá a mú wá òkè bọ́ ẹja fìyẹn lẹ̀ àwọn ní ìdí rèé ìyẹn ló fà á tí kan nínú àwọn onímọ̀ fi sọ pé gbogbo àbògbọ tí kan nínú àwọn onímọ̀ fi sọ pé wọ́n sọ kìí sàn gangan náà sọ direct wọ́n fẹ́ kóòtì ọ̀rọ̀ èèyàn ni máa gbọ́. wọ́n fi léèrè pé
ẹgbẹ́ o wọ́n ní wọ́n bi léèrè wípé ṣó yẹ kí bàbá alágbára omi adúrú bẹ́ẹ̀ ṣe dàgbà tó yẹn ṣó yẹ kẹ́yìn náà tún máa bá wọn sọ orú ọ̀rọ̀ yẹn abẹ́ ẹ̀gbọ́ kínní ẹ̀ kàn ń sọ lásán ni abẹ́ ẹ̀gbọ́ náà ń sọ yé bẹ́ẹ̀ ni kò yé èmi o ẹ ti dàgbà náà kò yẹ kẹ́ máa ṣe báyìí kò yẹ kẹ́ máa ṣe báyìí náà àgbàlagbà for that matter ẹ̀yin náà lẹ́mọ̀ pọ́n àwọn ọmọlẹ́yìn yín lé ẹ̀ lẹ́mọ̀ pọ́n wọn lẹ́yìn pé ó yá ẹ máa lé àsàlàfíà kiri ọ̀rọ̀ yóò tiẹ̀ yé mi ó dá mi lójú pé lè kílẹ̀ sí yín báyìí ṣe àbí òkílẹ̀ ẹ̀tún gbọ́. wọ́n jẹ́ sí pé kan náà àwọn onímọ̀ wọ́n ti léèrè pé nínú kéèyàn fa ìwọ̀n gbà àti nínú kéèyàn ó ṣe ṣìnà. ẹ̀gbọ́n tí wọ́n ní ìdí nìyẹn tó fi jẹ́ pé ìkan nínú àwọn onímọ̀ wọ́n bi léèrè wípé kéèyàn máa fẹ́ pé nínú kéèyàn máa fárun gbọ̀n àti kéèyàn ṣe zìnà gbọ́ dáadáa o má ló gbọ́ o gbogbo wọn tí wọn náà bá máa gbérú mọ́ ẹ káàkiri látijọ́ ìgbọ́ dáadáa tún gbọ́ mo ti sọ́nà mo mọ̀ kó ti yé àwọn kan bọ̀ kò tí ì yé àwọn kan bọ̀ ẹ sáà máa gbọ́ dáadáa ẹ gbọ́ ń tẹ̀sán àbí ìdí rèé tó fi jẹ́ pé ìkan nínú àwọn onímọ̀ wọ́n bi léèrè wípé so látẹ̀ní lọ tó bá fẹ́ wọná pẹ̀lú àbí tó bá fẹ́ lọ san ìtanràn fún dókítà ń jọ gbèǹde àlìkìyámọ̀ yá a máa sọ ọmọ kódà máa tọrọ túbá tó bá yẹ pé wọn náà bẹ́ẹ̀ náà tán sọ pé dókítà sọ pé kéèyàn máa ṣe zìnà ó lo ẹsẹ̀ rẹ̀ kò tó kéèyàn máa ṣe kí ni o kó fárun gbọ̀n tí wọn náà bá ń bẹ́ẹ̀ náà tán máa ń sọ wọ́n sọ ọmọ o kò dẹ̀ túbá ìfúnnò tó bá jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ náà tán náà máa ń ṣe prógráàmù kò yà tètè sọ jáde káwọn èèyàn mọ̀ pé tó mistake ló ṣe ń bẹ̀ kọ́lọ́ndẹ́ sàmójúkú òfin ẹ kódà tó bá tún lè seek apology gan lọ́dọ̀ dókítà gan fúnra wọn wọ́n ti ẹ̀dá àwọn ọ̀dáhùn kí wọ́n kàn sáà sọ síta. ọgbọ́n òsì kìí ṣe pé ọ̀rọ̀ kankan wọ́n béèrè lọ́wọ́ ìkan lọ́dọ̀ àwọn nínú àwọn onímọ̀ wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wípé. kọ́mọ fáwọn kàtí kọ́mọ ṣe ṣìnà ìwúlẹ̀ ṣe lágbára jù. ó ní wàláhì. ó ní wàláhì dókítà kan ní sọ̀rọ̀ o wọ́n ń kóòtù èèyàn ni o ẹ̀mí ò má bí táà ti rọ́rọ̀ ẹnìyẹn náà bọ̀ wọ́n ń ṣe kí ni o wọ́n ń kóòtù èèyàn quotation ní nǹkan yẹn náà àbí irú ọ̀rọ̀ tán sọ yẹn sìn tí wò bá yọ lódò tán bá ní o kọ́lẹ̀ ṣe wàá kàn kọ́ náà pé dókítà ní sọ̀rọ̀ lọ́wọ́ nífẹ̀ẹ́ alámọ̀ sí pé nù eléyìí o quotation mark máa wà ń bẹ̀ o torí pé kéèsì àwọn gangan náà sọ eléyìí wọ́n sọ̀rọ̀ nípa èèyàn kan ni ẹ̀rọ ìjà máa ṣe bí dọ́ndú náà àbí torí pé àtàfẹ́ ṣàbòsí ọlọ́sọ wa bẹ̀. ó ní ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ sí pé ẹ̀kan náà lè. ó ní ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ sí pé ẹ̀kan ó ní so ti rí pé kéèsì àwọn gangan náà sọ̀rọ̀ táwọn á ní á máa sọ̀rọ̀ ara wọn á ní ó ní wọ́n ń sọ̀rọ̀ ń pa èèyàn wọ́n ń kóòtù èèyàn wáyé tí gbogbo yín wá ń jáde pé dókítà sọ pé ẹ bẹ̀rù Ọlọ́run àbẹ́yìn tí a rí báyìí. èyí ò sí ọlọ́rọ̀ rẹ̀ ọ̀sán ju ẹ̀sìn rẹ̀ sí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèyàn ti náà ní í ṣe lọ. ẹgbẹ́ o wọ́n ní ẹnìyẹn sọ pé ẹ̀ṣẹ̀ tó bá yẹ pé ẹ̀kan náà lèyàn ṣe àbí lẹ́ẹ̀kan náà lèyàn ó ṣe tó ti kọ̀mìtì ẹ̀ṣẹ̀ yẹn lẹ́ẹ̀kan advice wa ká máa ṣe zìnà o nínú ọ̀rọ̀ yìí o wọ́n á sọ pé ẹ̀yin èèyàn lọ máa ṣe zìnà o torí pé kéèyàn máa fárun gbọ̀n ó burú ju zìnà lọ ẹ gbọ́ ọba dáadáa o tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀kan náà lèyàn kọ̀mìtì ẹ̀ tó dẹ̀ padà fílẹ̀ tí ò dé díẹ̀ mọ́ àtèèyàn tó jẹ́ pé òun tiẹ̀ bèlèsìtìmọ́rọ̀rù ni òun ṣe lọ continuously ní tiẹ̀ tó ti yé. sẹ́wọ̀n mo nínú gbọ̀nsọ̀ lè yọ bàbá. àwọn ṣẹ̀ṣẹ̀ wá mú títí wọn wá pé tó ṣe é mọ̀ pé ó nírùngbọ̀n ọ̀sẹ̀ lòun mọ̀ fá tiẹ̀. ọlọ́run jù yé wa. ẹ̀yin tẹ̀ ń bá tí o sì mí ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ọmọ yẹ̀wù sáà ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ dẹ́dẹ̀. kódà Jamiu Adégún àtún wá sọ tiẹ̀ pé tòun gan ẹ̀mẹ́ta lòun máa ń fa láàrin ọ̀sẹ̀. abẹ́rẹ́ ìkàwá
ọmọlẹ́yìn Oòduà ọmọlẹ́yìn Ọ̀rúnmìlà jàre Ọ̀rúnmìlà ni ọ̀làdẹ́bì tiẹ̀ Ọ̀rúnmìlà ló máa dúró fún Jamiu Adégún àjọgbìnrin àlìkíyàmá toró ti ní pé ànábì kan ló máa dúró fáwa sallallahu alaihi wasallam ó lé ànábì kan ló máa dúró fọmọ Yorùbá so ẹ̀yìn Ọ̀rúnmìlà ní Jamiu máa tò sí ọlọ́mọdé àtàgbákò táwọn wàhálà wà lẹ́yìn. ẹni ọ̀tọ̀ haramu ló ṣe lóṣù kan wá wo iye ọ̀sẹ̀ tí mẹ́lọ́dún kan 52 haramu ló ṣe lọ́dún kan tó ọba lọ gbọ́ ọdún láyé wòye 5,200 haramu ló ṣe. ẹgbọ́n àbẹ́ẹ̀gbọ́ dókítà náà ṣẹ̀ṣẹ̀ wá ń kakuléètì bí kinní yẹn máa ṣe lọ bó ó kọ́kọ́ kílẹ̀ pé dókítà kóòtù èèyàn ni kì í ṣe páwọn gangan náà tiẹ̀ ń sọ̀rọ̀ yẹn fúnra o so ti yé àbí so ìdí rèé tó fi jẹ́ pé àwọn tí wọ́n bá jẹ́ àwọn àbá súnámì náà tán bá tiẹ̀ wá jáde táwọn náà bá tiẹ̀ wá sọ̀rọ̀ yìí náà ẹnu tèmi lè má gbà á púpọ̀ láti lè ṣe rọ́dù fún wọn kanlẹ̀kanlẹ̀ lórí irú àwọn ọ̀rọ̀ yìí torí pé ṣe rí bí ọ́díò tán kọ̀ǹfàtì sí fídíò tá à ń play gan kìí ṣe ọ̀rọ̀ kíní fídíò ọdún méjì o kìí ṣe mẹ́ta ẹni mo sọ fún yẹn kìí sọ̀rọ̀ ọdún méjì mẹ́ta o n tó ti pẹ́ ni ó clear àbí so ìran ọ̀rọ̀ tí dókítà sọ ó clear àbí ò clear ó ti clear náà so èèyàn tí ò bá tún wá clear sí báyìí sí bóyá ó ní ìrújú ló máa kú yẹ. ó ṣe wá ti dé ìgbẹ́ mi ló ti sìn ló ti gbẹ́ ẹ̀ka náà ló ti. ẹgbẹ́ o wọ́n ní ẹlòmíì dẹ́wà tó jẹ́ pé òun ṣe ẹni tó ṣe zìnà tá ń sọ yẹn pé tẹ́ bá bi léèrè pé ẹ̀ẹ̀mélòó ló ṣe zìnà rí ó lè lẹ́ẹ̀kan péré lòun ṣe kíni lòun ṣe rí ẹgbẹ́ o wọ́n ní ẹ má ṣe zìnà o ẹ̀wọ̀n ya minus lab ìdó wà lẹ́fún lẹ́yìn ẹ̀fà jèjì lọ ń pa zìnà o wọn advice yẹn kó má ṣe zìnà abadan dókítà ṣe á ní káwọn yẹn má ṣe zìnà abẹ́rẹ́ ìkàwá. ṣé ẹ̀ka wà wá fi wé oní 5,000. ẹgbọ́ ìyẹn làwọn wá ń sọ pé so tẹ bá wá déyàn kan sì náà béèrè náà nígbà wẹ̀ kan lòún ṣe sìnà rí láyé òun bí sáà máa wá fi rú ẹni yẹn sáà máa fi compare èèyàn tóun ti fá irun gba 1,000 gbèsè ayé ẹ̀ tó dẹ̀ yẹ pé bó ṣe ń fọ àyẹn ìgbà tí ò bá mọ̀ ó lè lé excuse níwájú ọlọ́m̀bọ àtijọ́ tó ti mọ̀ tó tún wá ń lo orí kunkun yẹn àkùnjẹ excuse mọ́ kò sọ excuse mọ́ àfi tí ò bá kò tí mọ̀ tẹ́lẹ̀ kéèsì ọ̀tọ̀ bọ̀ àtijọ́ tó ti mọ̀ tó tún wá ń la gidi pé náà ló sẹ̀ aláàmọ̀ fọ́ ilé ìlọ náà níṣẹ́ ẹ̀yìn alùsùnà lẹ́ni kẹ́ máa fi rún gbọ́n lẹ̀ tó bá dijọ́ gbé ní alìkíámọ̀ wà á padà máa sọ bọ́lọ̀ àtànẹ́bí náà pé àwọn alùsùnà náà lálùjẹ́ náà bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ kò sí wàhálà continue. pé àtọmọjáde ń bẹ̀yẹn gẹ́gẹ́ bí àǹfààní tá a fà sọ lẹ́ẹ̀kan pé káwọn máa fojú bí nǹkan fún. so ẹ̀wọ̀n ẹ̀yà minú Islam ẹ̀sẹ̀ àti rí nsìn wọ́n ní nídìí eléèlò àwọn tún máa mú ọ̀rọ̀ yìí jáde nínú tí àfa ìtumọ̀ ẹgbẹ́ wọn ń ka tírà kan fáwọn èèyàn náà fi ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ wo bá ṣe ń sọ̀rọ̀ yẹn kì í ṣe pé dókítà gan láti ẹ̀dídì sọ ọ̀rọ̀ yìí ẹjá bẹ̀rù Ọlọ́run náà alágbára omi ó lè jẹ́ àǹtí báyìí ṣe alágbára omi ni àbá ibo náà jẹ́ ṣe ń pè é orí Kùránì ọlọ́run àtàánú ṣé nítorí pé tàbẹ́ tìfẹ́ níjàlá bí iná sá àbí sùúrù gbogbo tí Jábíù sọ yẹn rí sí nǹkan kan kọ́dọ̀ oníkùránì tún ní ká bá gbé síbi abẹ́ rí wàhálà báyìí àwọn òdodo dé náà nù ọ̀nà fẹ́ kọ́ wa lẹ́sìn abẹ́ rí nǹkan báyìí ṣẹ́ni jìmọ̀ ọ̀fẹ́ bá tilẹ̀ fẹ́ jáde ẹ fẹ́ máa sọ̀rọ̀ lórí alùsùnà òun náà lẹ́ẹ̀kan máa túra yín síta ọlọ́wọ́ bá a sànú yín. ọ̀la ayọ̀mọ̀jú ti rí àwọn kan. ayọ̀ ó clear àbí ó dà ipá yálà ayé tí mo ṣe gan ó yẹ kó clear kò nídìí ká máa repeat ẹ̀ ẹ wá jẹ́ ká ra gbọ́rọ̀ àbúrò yìí mọ́ náà kékeré gan bóyá bí ọwọ́ ẹ̀yìn ṣá. má farun gbọ̀n àtọ̀dọ̀ ànẹ́bì ló ti wá má ṣe sìnà àtọ̀dọ̀ àlọ́ọ̀ àti ọ̀dọ̀ òṣìṣẹ́ ló ti wá definitely ọ̀kan dùn kan lọ ọ̀kan dùn kan lọ so azina idha kana al-muradu bihi idkhalu shay'in fi shay'in فهو أشد من حلق اللحية فهو أشد من حلق اللحية ayọ̀ àti ṣàlàyé yẹn náà tẹ́lẹ̀ so àwọn kan náà ó clear pé àwọn ẹ̀ṣẹ̀ máa ń jura wọn lọ náà tẹ́lẹ̀ ní mọ́ṣíkílà torí ẹ̀ la fi ní àwọn kàbáyìrù tónú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá adẹ̀ láwọn sọ̀gọ́ìr aláwọn ẹ̀ṣẹ̀ kéékèèké so ní problem pé bóyá ẹ̀ṣẹ̀ máa ń jura wọn lọ
bó yẹ kó yé yín dáadáa kódà hátà ńgbà táwọn èèyàn ń ṣe kíni táwọn àfáà onífíkì tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú àwọn àfáà onítàwhíd tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa kíni nípa tó ní ṣe pẹ̀lú ṣírkù pé ìkan ṣírkù làásgàrò àṣírkù làákbar wọ́n á ní pé ká máa bẹ lọ́wọ́ bá kúrò níbi kékeré àti ńlá náà torí pé kékeré náà tóun náà bá ń ṣe kíni tó bá ń kọ̀ǹpáìlì jọ òun náà padà di ńlá mọ́yàn lọ́wọ́ náà ní téèyàn ò bá ṣọ́ra automatically ni pé ẹ̀ṣẹ̀ máa ń ṣe bó ní ṣe Ọlọ́run sallallahu alaihi wasallam sọ́nà pé téèyàn bá dẹ́ṣẹ̀ kan sìn pé Ọlọ́run nìkan kàn kan bíláàkì kan bí oje wọn á kàn sínú ẹ̀mí yàn pé tẹ́nìyẹn bá túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ yẹn Ọlọ́run nìkan clean ẹ̀ kúrò nínú ẹ̀mí ẹ̀ bọ̀tẹ́nìyẹn ò bá túbá tó tún lọ kọ̀mítì míì Ọlọ́run tún ní ká tó kán bíláàkì míì síbẹ̀ tó bá túbá wọn á bá clean ẹ̀ tí ò bá wá túbá tó bá wá ń ṣe kíní yẹn lọ ó ní wọ́n máa kàn sí títí débi pé ẹ̀mí rẹ̀ ó padà ṣe kíní ẹ̀mí rẹ̀ ó padà á blọ́ọ̀kù pa yóò máa gbọ́rọ̀ òdodo gan-an yóò kàn máa gbẹ̀yìn etí ẹ̀ jáde ni yóò máa gbọ́ gan bígbà tí ò gbọ́n tẹ́ ń sọ rárá ni ẹ máa dẹ́rù ìyá náà bàbá yìí gan yóò máa dà bígbà tẹ́ ń sọ pé wọ́n máa pé tó bá ti wọnú náà báyìí o ice block náà máa ra máa ṣe kíni náà máa tún máa fi tọ́pù ẹ̀ fún ẹ tí gbogbo ó ra máa tí ó máa ṣe jẹ́lẹ́ńkẹ́jọ́ bó o ṣe tún máa gbọ́ iye sí ń tiẹ̀ nìyẹn torí pé wọ́n ti blọ́ọ̀kù ẹ̀mí ẹ̀ pa látara pé kò ṣe kíni òǹgò ò fẹ́ tẹ̀ lódodo so kọ́nà ọba subhanahu wa ta'ala kó ṣàánú wa ọ̀rọ̀ àbúrò yìí máa ó ṣe díẹ̀ tí mo fẹ́ mú wá tẹ́lẹ̀ bọ̀ pẹ̀lẹ́nu ẹjọ́ tá a ti ròyìn náà kò nídìí kásẹ̀ tó máa gbọ́ ogun náà sọ mọ́ so ẹnu díẹ̀ tá a ra sọ yẹn ó clear pé kí ni o nǹkan kankan ni mo kàn fẹ́ yanjú torí pé wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tó ṣe kíní díẹ̀ wọ́n dẹ̀ sọ nípa pé àwọn pé ṣẹ̀rí àti ní ká mọ̀ ṣe tàjá ṣùṣù pé ká mọ̀ ṣe kíni o ká mọ̀ wádìí àwọn èèyàn káàkiri pé so àwọn ò sí nínú ẹni tó ń wo ohun táwọn èèyàn bá ń ṣe so láti sọ pé bóyá àwọn fẹ́ lọ fún ẹnìyẹn lésì àwọn kọ́nà kò séèyàn tó ń sọ anybody kiri láti fún wọn lésì tá a bá rẹ́ni tó bá sọ̀sọ́kùsọ náà làwọn náà máa ṣe kíni kò la bá ṣe rọ́dù fún un àmì ẹ̀nà bá rí pé ó gbé ìsọkúsọ dání àbó gbé ìmọ̀ sí fẹ́ máa fẹnu sátà àwọn onísúnà dání òun la wá rí pé kò sí prógráàmù kan tí ó ṣe ibi tí fi ń ṣe nìyẹn àwa náà máa ṣe kíni a máa jòkó sẹ́nu ọ̀nà rẹ̀ nítorí àyẹ̀bá àmọ́ tó bá tún gbé yàmàyàmà bọ̀ jásáré kó gbá tíbù ẹ lẹ́nu ọ̀nà kó lè tètè dá padà sínú ilé ẹ tó àwa máa ṣe yẹn ìyẹn ò dẹ̀ sínú tàjá ṣùṣù torí pa ti rí kó ti fẹ́ máa hùwà kùndárù ni ń là á fi ṣe kíni láti máa jòkó tiẹ̀ lọ́rùn ìdáǹpé ń tàjá ṣùṣù kọ́ nìyẹn o ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kí ó ṣe dáadáa fún wa so ẹ̀yin máa yá wa nínú Islam hákàdá báyẹn ò ní a fi ṣe kíni ó ní a ṣe fi ẹnu láti fi ẹnu ètò tèní láti fi gúnbì kan kí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kí ó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa so àìbá mọ̀ ó ṣeé ṣe kárẹ́ ẹni tó fẹ́ pè ó lè mọ́ necessary ò bọ̀ tá a bá ríyàn tó fẹ́ bá wa dá sí ètò so nọ́mbà ni a fi síbẹ̀ yẹn kí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kí ó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa so alimuhimu eléyìí tí a tún sáré ṣe ní àlàyé fún wa òun náà ni ohun tí a ti sọ tẹ́lẹ̀ nípa pé ọ̀rọ̀ prógrámù eléyìí tí a ní a fẹ́ ṣe tó ti yé ń sìn àyẹn ni pé lórí ọ̀rọ̀ masjid prógrámù tá a ní níwájú àbí project tá a ní níwájú ẹ má bínú project tá a ní ní iwájú so a sọ pé a béèrè advice lọ́dọ̀ ọmọ ìyá wa so ìkànnà bàbá wa dẹ̀ ti mú advice tí wọ́n wá so àyíbá a mọ̀ bóyá a tún lè rẹ́lòmíì náà ni o táwọn náà lè tún wò pé bóyá àwọn tún ní different opinion so náà ni pé a béèrè pé ṣé ká ṣe lọ́ǹchì ààyè yẹn tá a la fẹ́ masjid tá a la fẹ́ kọ́ yẹn then madrasa tá a la fẹ́ kọ́ síbẹ̀ àtàwọn arúgbó yàní hostels tá a fẹ́ kọ́ síbẹ̀ ní eléyìí tó jẹ́ pé àwọn àfa àtàwọn ọmọ kéwú tí wọ́n máa ṣe kíni tí wọ́n á máa lò sí so ìkànnà àbá wa mú wá gẹ́gẹ́ bí àbá lọ́dọ̀ tí wọ́n pé tó àti gẹ́gẹ́ bí ìbéèrè tá a béèrè náà pé so ṣé ká kọ́kọ́ launch ẹ̀ náà so that after that a ṣẹ̀ṣẹ̀ tún máa ó ṣeé ṣe nígbà tá a bá fẹ́ sí lọ́ǹchì ẹ̀ náà kọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa tá a bá fẹ́ sí lọ́ǹchì yẹn ó ṣeé ṣe ká aréyàn tó máa ṣe kíni tálẹ̀ náà máa bá wa gbé mọ́sídìí yẹn so tán bá wa ṣe kíni tí wọ́n bá wa
kọ́ masjid náà so a lè rí èèyàn tó máa sọ pé òkè èmi gbé mọ́dírásà yẹn so adẹ̀lé rẹ lómi náà a wá sọ nínú ẹ̀ pé a nídìí bọ́ọ̀wù kan tá a fẹ́ gbẹ́ síbẹ̀ so bọ́ọ̀wù yẹn tó a mọ̀ ká máa sọ fúnra wa kalẹ̀ báyìí náà so bọ́ọ̀wù yẹn rí a ń wò ó tó bá jẹ́ pé possible tá a lè rí nínú ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ lè ṣe kíni tẹ̀lé bá wa gbé bọ́ọ̀wù yẹn kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó ṣe ní ìrọ̀rùn so ogun tá a fẹ́ ṣe yìí nítorí kálukú bá ní kíni tí ó bá ní àǹfààní láti lè fi bá wa dá sí kéèsì ọ̀tọ̀ nìyẹn o so nígbà tá a bá ti bẹ̀rẹ̀ bọ̀ tá a bá tún ráwọn èèyàn tí wọ́n lè wò pé òkè nǹkan báyìí àwa fẹ́ gbé nǹkan báyìí mi fẹ́ gbé so bóyá orúkọ bàbá tá a ti ní tí wọ́n ti kú ni àbí ìyá ni àbọ́mọ ni àbẹ́gbọ́n ni àbábúrò náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so táwa náà bá ṣe kíni tí a fẹ́ fi sọ oríire project tá a bá kàn wish pa fẹ́ bá wa ṣe ń bẹ̀ so kọ́lọ́mù Allah subhanahu wa ta'ala kí o ṣe gbogbo ẹ̀ ní ìrọ̀rùn fún wa so a dẹ̀ sọ fún wa pé ààyè yẹn ó ṣe kíní díẹ̀ a rí pé ńgbà tá nínú fídíò ilé ìta ṣe last láǹfààní àti ní gbogbo inú kíní ìyá dẹ̀ fi bẹ̀ hàn wá so ní èyí tó ń túmọ̀ sí pé ààyè yẹn gùn gan nínú tá a dẹ̀ kọ́kọ́ ní bùkátà sí jùlọ òun náà ni pé a kọ́kọ́ ní bùkátà sí ká ṣe fẹ́ǹsì ibẹ̀ yẹn so kódà bí ò tiẹ̀ ní ga púpọ̀ so wọ́n á bá wa gbẹ́ foundation rẹ̀ so wọ́n á bá wa gbẹ́ foundation ogun tá a bá ní kíní tá a fẹ́ gbé sínú ẹ̀ náà wọ́n á bá wa ṣe pọ̀ lẹ́ẹ̀kan náà torí pé foundation rèé tẹ bá ti ṣe tẹ dáwọ́ kan dúró tẹ bá tún fẹ́ tún bí ṣe ń bẹ̀ àwọn ọmọ onílẹ̀ yóò tún dé àtún náà fẹ́ gba owó ni so kọ́nà Allah subhanahu wa ta'ala kí o ṣe ní rọrùn fún wa so tá a bá rẹ́ lómi náà táwọn náà bá tún ní opinion mi o ṣùgbọ́n tí a gbọ́ látẹnu kan náà bàbá wa ń sin náà ni pé ká gbìyànjú ká ṣe kí ni o kí a launch ẹ̀ so kọ́nà Allah subhanahu wa ta'ala kí o ṣe ní rọrùn fún wa so nígbà tá a ti wá fi style retí àwa tó bóyá a fẹ́ dá sí ètò táàrí so inshallah bóyá ibi tí a fi ṣe tá a padà gbé ètò rọ̀ sí náà ní kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته